وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الحمد لله الذي فضل شهر رمضان على الشهور الباقية، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó gbọ́lá fún oṣù Ramadan lékè gbogbo oṣù tí ó kù láyé. Oṣù méjìlá náà l'Ọlọ́run ọba Allah dá sínú ọdún kan. Ẹ̀rí oṣù Ramadan tó wà láàrin wọn, òun náà ní oṣù tí ó dáa jù, tó lóore jù, tó sì lọ́lá jùlọ. Oṣù Ramadan ó jẹ́ oṣù tí ó kún kẹ́kẹ́ fún àánú Ọlọ́run ọba àti ìkẹ́ Ọlọ́run. A bẹ̀ Ọlọ́run nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa, oore bẹ̀, àlùbáríkà bẹ̀, àánú bẹ̀, Ọlọ́run ó ṣàjẹ́ wa náà ó ṣe kòńgẹ́ rẹ̀. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé ẹ̀ lápapọ̀ àti gbogbo àwọn sàhábé lápapọ̀. Ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa, èyí tí yóò máa jẹ́ àkọlé ìbánisọ̀rọ̀ ní àárọ̀ yìí yóò máa já sí ìrántí, ìránra wa létí nípa fọ́dílù sọ́ọ̀mì Ramadana wa fawaidu. Ọlá tí ó wà fún oṣù Ramadan àti àwọn àǹfààní tí ń bẹ nínú àwọn iṣẹ́ t'Ọlọ́run bá Allah ní ká máa ṣe nínú Ramadan. Min rahmatillahi ta'ala wa tawfiqihi an ja'ala lana shahran ay shahra Ramadana mawsiman min mawasimil khairati wal barakat. Nínú àánú Ọlọ́run ọba lérí àwọn àlùmọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, nínú kòńgẹ́rẹ́ tí Ọlọ́run ọba aláàfin wá sí kòńgẹ́ náà, nínú dáadáa tí Ọlọ́run ọba aláà ní fún wa, òun náà ni pé ó ya oṣù yìí sọ́tọ̀ kó máa jẹ́ oṣù tí ó kún kẹ́kẹ́ fún àwọn oríire àti àwọn àlùbáríkà àtàwọn iṣẹ́ téèyàn fi rí ọ̀nà Ọlọ́run. Sa'adati dunya wal akhirah. Nítorí àwọn oríire tí a rí nínú Ramadan tá a fi ṣètò ayé wa. Èyàn lè máa bẹnu ayé kí Ramadan mọ́ báyàn láyé, àbí kó báyàn kéèyàn má gbà, kéèyàn wá kárẹ̀ kún ẹni tó ṣoríire. Ẹni Ramadan tó bá bá láyé kó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wa. Torí pé oṣù kan ni tó jẹ́ pé Ọlọ́run ọba Allah wọ́n máa ń ṣàánú àwọn tí wọ́n máa ń bẹ láyé nígbà náà tí wọ́n bá jẹ́ olùgbàgbọ́ òdodo. Ọlọ́run fà wọ́n kan súnmọ́ wọn. Tẹ́yìn bá lè ń súnmọ́ Ọlọ́run ọba, oríire lèyìn fẹ́ ṣe bọ́ bẹ́ẹ̀. Ọlọ́run pa àwọn ẹ̀ṣẹ̀ tó ti lọ, Ọlọ́run pa rẹ́. Torí pé tẹ́yìn bá gbá ẹ̀ṣẹ̀ déwájú Ọlọ́run ọba, wàhálà ni. Ọlọ́run fún wa ní àlàáfíà ara, àlàáfíà wa náà yàtọ̀. Lẹ́yìn bá máa gbààwẹ̀, kò sí bó ṣe fẹ́ sẹ̀mí tí ò ní máa nọ́ọ̀sì àwọn àrùn ńláńlá nínú ara rẹ̀. Ramadan oríire ni fún gbogbo àwa tálíkà, ìgbésí ayé wa máa yàtọ̀ ní Ramadan. Oríire ni fún gbogbo àwa olówó, torí pé a fi owó a fi gbà nǹkan tí ó lágbára lọ́dọ̀ Ọlọ́run ọba nínú àwọn àǹfààní. Kí ló dé tí Ramadan tí ò ní sóore ń bẹ? Kí ló dé tí ò ní sóore ń bẹ? Ọlọ́run ọba Allah fún rẹ̀ lọ́la amọ̀lẹ́nu Qur'an, a'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run ọba ni wa an tasumu khayrun lakum in kuntum ta'lamun. Ọlọ́run ọba ní kápẹ́ ẹ bá mọ̀ ni, kápẹ́ ẹ bá mọ̀ ni, ẹ bá gbààwẹ̀. Kápẹ́ ẹ bá mọ oore tó wà nínú ẹ̀. Wa an tasumu khayrun lakum in kuntum ta'lamun. Tẹ́ ẹ bá mọ̀ ni
ó yẹ kẹ́ mọ̀ pé ààwẹ̀ tẹ́ fẹ́ gbà yẹn oríire lẹ fẹ́ ṣe ń bẹ̀. ọlọ́run dákọ̀ oríire khairul lakum, ọlọ́run ní orí ń bẹ fún yín gan tẹ́ ẹ bá lè gbààwẹ̀ Ramadan. tí aláàbá ní orí ń bẹ ń bì kan jẹ̀mọ́ ṣé ó tún nídìí ká máa dáwọ̀tì ẹ̀ mọ́. ìtọ́kàn kù ni pé kí làwọn orin náà lẹ́yìn náà kí láà máa ṣe tá a fi lẹ́tọ̀ọ́ sí àwọn orin náà ìtòkù tá a máa béèrè nìyẹn torí ọlọ́run ọba olóòótọ́ ni. fadailu shahru Ramadan, oṣù Ramadan ni ó ní ọlá púpọ̀. àwẹ̀ Ramadan òun náà ní ọlá púpọ̀ tó jẹ́ pé gbogbo wa náà ní ká máa bẹ ọlọ́run ọba kọ́lọ́mọ́sá jẹ́ ọ̀rọ̀rùn fún wa láti gbà. alákọ̀ọ́kọ́ sọ́ọ̀mù Ramadan ruknu min arkani hadha ad-din. gbogbo àwa tá a bá jẹ́ mùsùlùmí òdodo tá a wà lágbàńlá ayé a gbọ́dọ̀ gbàgbọ́ a gbọ́dọ̀ mọ̀ yí pé Ramadan orígun kan nínú orígun Islam. Ànábì ní buniya al-Islam ala khams. Ànábì ní wọ́n mọ̀ òpó Islam lérí nǹkan márùn-ún. wọ́sọ́mi Ramadan, Ànábì dárúkọ nínú márùn-ún yìí pé kẹ́ ẹ máa gba àwẹ̀ Ramadan. àwẹ̀ Ramadan òun náà ni wọ́n pè ní Islam. gbogbo ẹni tí máa ń ṣe Islam kò gbọ́dọ̀ fa àwẹ̀ Ramadan lẹ̀ torí ó wà nínú àwọn òpó Islam. àdéhùn tí wàá bá àyàn téèyàn jẹ́ mùsùlùmí òdodo tí wọ́n máa wá jẹun lẹ́ni tí máa máa jẹ ẹni tí máa máa mu ẹni tí máa máa yapa ọlọ́run ọba láì ní gbààwẹ̀ kọ́lọ́mọjọ́ ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa. àwọn tádàwọ̀ náà ti bá kọ́lọ́mọjọ́ ọba wọn lọ́dún ní torí àwọn kan bẹ tí wọ́n láyà sọ́lọ́run ọba wa. ẹni sọ̀rọ̀ ẹni yóò ní ọ̀rẹ́ hùn ó ṣe kó oṣù ni yóò lọ́wọ́ ṣe kó oṣù ó ṣe bímọ ni ọlọ́run ò bímọ kí lọ́kọ́ lu ọlọ́run ọgbà náà ni. àdáwò ni o kọ́lọ́run ọba aláà kọ́mọ́jẹ́ ọ̀ṣẹlẹ̀ sí wa kọ́mọ́jẹ́ ọ̀ṣẹlẹ̀ sáwọn ọmọ wa àti gbogbo àwọn ẹbí wa. wọ́n ní ara tá a fi mọ̀ pé àwẹ̀ Ramadan ó ní ọlá ọdẹ pàtàkì nínú sẹ̀mí wa òun náà ni pé amara Allahu bihi fil Qur'an. ọlọ́run pa wá láṣẹ ni àṣẹ ní kó gbààwẹ̀ àṣẹ látọ̀dọ̀ ọlọ́run. a'udhu billahi minash shaitani rajim. ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu. ọlọ́run bá ní mo pè yín olùgbàgbọ́ òdodo kutiba alaykumus siyam ay furida alaykumus siyam. a ṣe àwẹ̀ ní dandan fún yín kẹ́ gbà dandan ní kó gbà. kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. ọlọ́run bá aláṣẹ ní ọ̀ranyàn lé wa lérí. ó wá ní kìí sẹ́yìn nìkan lẹ́ẹ̀kọ́kọ́ gba àwẹ̀ o mo ti ṣàwẹ̀ yìí lọ́ranyàn lérí àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n kọjá la'allakum tattaqun kẹ́ ẹ lè lékún nípa ayọ̀ ọlọ́run. ọ̀pọ̀ àwa láṣẹ ọ wá sọ oríire tá a ṣe kíni tá a rí ń bẹ̀ ó náà ní ziyadatu taqwa kéèyàn lékún nípa ayọ̀ ọlọ́run. àwọn tá a wà nínú yàrá tá a ro omi tá a ní mu látara ìbẹ̀rù ọlọ́run a ro oúnjẹ àníjẹ ẹnìkan kan ò sì sí ń bẹ̀ wọn dẹ̀ fọlọ́pàá kankan síwájú wa tí wọ́n mọ̀ ṣe kínní tí wọ́n mọ̀ sọ wa èyí ò rí ìyàwó rẹ̀ tó wà available pẹ̀lú gbogbo tọ́lọ̀ ń kó sí la pátápátá èyí ó sì jáde nínú ilé pé tó wà ń gbà wẹ̀. wàláhì ìbẹ̀rù ọlọ́ni orin tí ọ̀dà wọn kájú ìbẹ̀rù ọlọ́ni. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó fẹ́ tírẹ́nì wa bá ṣe bẹ̀rù ẹ̀ ló fi ní kí Ramadan ọmọ wa sínú sẹ̀mí wa. àwọn abẹ́lẹ́ wọn nínú àánú rẹ̀ àwẹ̀ náà ọlọ́mọṣáájú ọrọ̀rùn fún wa láti gbà ọlọ́gbàrá ọlọ́run ọba. suratu al-Baqarah Quran 2 verse 183 184 ọlọ́run ní la'allakum tattaqun ayyaman ma'duda. ọlọ́run ọba ní àwọn ọjọ́ péréṣe báyìí náà ní ká fi gbà ó. yóò bá jẹ́ 29 yóò jẹ́ kí ni jama yóò jẹ́ 30 ọlọ́run ní ayyaman ma'duda ọjọ́ tó ló ń kà. tọ́lọ́ wọn ní ká máa gbà á ní gbogbo ọjọ́ ayé wa bá a ṣe ń kírun kí la fẹ́ ṣe. àmọ́ lérí àánú tó ní fún wa ó ní ayyaman ma'duda ọjọ́ díẹ̀ nínú ayé kí o tó wá ní òní gbà kí lọ jẹ yóò tó fi nígbà wẹ̀ kí ló gbójúlé tó fi nígbà wẹ̀ ta ní kí ọláyà tó fi nígbà wẹ̀ bó o lo ṣe rò pọ́lọ̀ wọn bá aláà tó fi wá fi àwẹ̀ lẹ̀ kí ló ní lówó tó fi gbà wẹ̀ ọláwo ló ní tó fi gbà wẹ̀ kọ́dà àwọn míì láwọn ń ṣe tẹ̀sùbá àwọn súnmọ́ Ọlọ́run débi pé wọ́n ní àwẹ̀ sọ̀rọ̀ yẹn lérí àwọn Ọlọ́run bá ọlọ́wọ́ súnmọ́ tó fi nígbà wẹ̀ tọ́lọ́ ń pa ọ láti pé kó gbà wẹ̀. gbogbo tí èdè èèyàn gbà wẹ̀ pọ̀ ọlọ́mọdé kan ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. wa min fadaili shahri Ramadan wa fawaiduhu nínú àwọn ọlá tó wà fún àwẹ̀ Ramadan àti àwọn àǹfààní tó wà fún òun náà ni ìbẹ̀rù Ọlọ́run ọba wa torí pé ìbẹ̀rù Ọlọ́run ọba yìí náà òun lọ́lọ́run máa fi ń fún yàn lábàáyọ. Ọlọ́run fẹ́ tírẹ́nì wa bá ṣe bẹ̀rù ẹ̀ ká lè máa bẹ̀rù ẹ̀ lẹ́yìn Ramadan. wa man yattaqillaha yaj'al lahu makhraja Ọlọ́run ní tó bá bẹ̀rù Ọlọ́run ọba
òun ò fún lábàáyọ way out lédè ọ̀rọ̀ rẹ̀ ọmọ yattaqillah ọlọ́run ọba ni ẹni tó bá bẹ̀rẹ̀ ọlọ́run ọba yaj'al lahu min amri yusra òun jẹ́ kọ́rọ̀ rẹ̀ ọmọ rọrùn ẹ dákun sí àfàbàyọ sí àfẹ́kọ́rọ̀ wọn rọrùn ọmọ yattaqillah yaj'al lahu makhraja wa yarzuquhu min haythu la yahtasib ọlọ́run ọba ni ẹni bá bẹ̀rẹ̀ ọlọ́run ọba a máa fún lárísìkí tí ọmọ náà tí ọmọ lò ní rọrùn tí ò ní wàhálà sáàfẹ́ àrísìkí jama à ń fẹ́ ọlọ́run ọba ni ọmọ yattaqillah yukaffir anhu sayyi'atihi wa yu'dham lahu ajra ọlọ́run ọba ní ẹni tí wọ́n bẹ̀rù ọlọ́run ọba àwọn ọlọ́run ọba á pa àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ á pa rẹ́ ẹ wọ àwọn orin tí yóò rí lábẹ́ bẹ̀rù ọlọ́run ọlọ́run ọba ní la'allakum tattaqun ọlọ́run ọba ní ẹgbàá wẹ̀kẹ́ lélẹ́kún ní bẹ̀rù ọlọ́run ìtumọ̀ ni pé Ramadan oore ni fún ẹni tó bá mọ̀ túmọ̀ ẹ̀ ṣe rí ilé ayé tá ń lò yìí èyàn ò lè rí ìlò kọ́ gbádùn ẹ̀ àfi kọ́ ọmọ páyọ̀ ọlọ́run ìpáyọ̀ ọlọ́run náà ni kọ́ ọmọ ṣe tọ́lọ́run fẹ́ kọ́ ọdẹ jìnnà ṣe tọ́lọ́run fẹ́ èyí táwọn ń ṣe ní Ramadan gan nìyẹn a máa ṣe tọ́lọ́run fẹ́ a sì máa jìnnà sí ti ọlọ́run ọ̀fẹ́ èyí táwọn ń ṣe ní Ramadan nìyẹn kọ̀ wá sẹ́nìkan jẹ́ láti bọ̀ tán rẹ̀ àfẹ́ tí bá ń bẹ̀rù ọlọ́run wal aqibatu lil muttaqin ọlọ́run bá ní àwọn tí ó láti bọ̀ tán rẹ̀ òun náà làwọn tí wọ́n ń páyọ̀ ọlọ́run láàrin ọlọ́run mọ́sá fi asúnà àwọn olùbẹ̀rù rẹ̀ a wá lè bẹ̀rù ọlọ́run ọba àfikásí kíní àfikágbáwẹ̀ la'allakum tattaqun ajẹ́ pé abùkátà fear of Allah subhanahu wa ta'ala wallahi gbogbo ẹni bá bẹ̀rù ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú gbogbo tí ń dàrú ní ọ̀rọ̀ wa àti torílẹ̀-èdè àti ti individual tá a bá tọpa rẹ̀ dáadáa á rí i pé ẹ̀ṣẹ̀ ló ṣe kíní ẹ̀ṣẹ̀ ló fà. wa min fadaili shahri Ramadan nínú àwọn látọ̀wà fún Ramadan òun náà ni pé tuftahu abwabul a'mali salihah wa tumna'ul a'malu sayyi'ah ọlọ́run ọba Allah yóò ràn wá lọ́wọ́ tún rí dáadáa tí ọlọ́run bá fẹ́ ṣe fún wa ọlọ́run ràn wá lọ́wọ́ yóò máa fi sọ́kàn wa pé ká máa tẹ̀lé àṣẹ ká máa ṣe ìbádà ọlọ́run ó fi ìkórìíra ẹ̀ṣẹ̀ sínú ọkàn wa nínú Ramadan Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní idha dakhala Ramadan Ànábì ní tí Ramadan bá ti wọlé futihati abwabul janna gbogbo àwọn ilẹ̀kùn àlìjánà wọn máa ṣí kalẹ̀ iná gbà lérò pẹ̀lú ẹ̀ gbogbo àwọn iṣẹ́ tẹ̀yẹn máa fi ń wọ àlìjánà ọmọ wà available ọmọ wá sínú ọkàn yẹn láti ṣe kíní láti ṣe wọ̀gó lè kọ́ ti abwabu jahannam gbogbo àwọn ilẹ̀kùn náà wọ́n máa ṣe kíní wọ́n máa tì í pa ìtumọ̀ ẹni pé gbogbo àwọn iṣẹ́ tẹ̀yẹn máa fi ń wọná òyìn máa kórìíra rẹ̀ nínú ọkàn wa suffidati shayatin gbogbo àwọn àlìjànú àwọn àfàríìtù àwọn àlìjànú burúkú àti èyí tí ń bẹ nínú ara wa tẹ́ǹpín kọ̀rín tí máa ń tì wá káàkiri yẹn tí máa ń pa wá láṣẹ aburú àti èyí tí máa wá bá àyàn láti ta gbogbo wọn pátápátá wọ́n máa dè wọ́n mọ́lẹ̀ kí ni tó mẹ́ni pé wọ́n máa dí wọn lọ́wọ́ wọn ò ní dí wọ́n máa kó àwọn èròkèrò sí wa nínú ọkàn tẹ́bádé wo lóòótọ́ tí wọ́n bá ní wọ́n ti róṣù ìpín wọn ní àákì tàràwì lálẹ́ yìí o lálẹ́ àkọ́kọ́ àwẹ̀ o ẹ rí i pé gbogbo ilé ayé ọmọ reset gbogbo ilé ayé pátápátá ọmọ reset lamẹ́ríkà ní Mecca ní Australia ní Arab countries ní Africa everywhere wọ́n ti kí tàràwì mi náà kí tàràwì mi ẹ máa gbọ́ Ramadan ti wọlé gbogbo àwọn tí wọ́n ti ṣe ẹbú kálukú ṣe kí ni kálukú sinmi kọ́lọ́mọba aláàkọ́mọ́sẹ̀ ṣàánú ẹni kọ̀ọ̀kan wá jẹ́ pé Ramadan oṣù kan ní tá a máa ń láǹfààní láti súnmọ́ Ọlọ́run ọba tí àṣetánì kò kí ṣe kíní kò kí di wa lọ́wọ́ torí pé wọ́n ti so mọ́lẹ̀ wọ̀súlì sílẹ̀ ti ṣàyàtì nínú àdéhùn mi àdébì ni wọ́n ti dè ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ìtumọ̀ ni pé wọ́n di lọ́wọ́ tí wọ́n ti dìyàn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kò ní hàmù yàn àjànú tó wà lára ẹ tẹ́lẹ̀ tí ní kọ́ ọmọ ṣẹlọ́wọ́n ọba yẹn ọ wà ń bẹ̀ kọ̀rí inú yẹn wọ́n sì ti dè ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kò sí láǹfààní láti wá máa ṣe kíni láti máa púṣẹ òun náà lọ́dẹ̀ wà lára rẹ̀ lóbi jẹ́ pé ẹni tí ó bá bẹ̀rẹ̀ Ọlọ́run ọba kúrò ní Ramadan tó wá dẹ̀yìn Ramadan ẹ rí i pé yóò tún padà síbi kan yẹn ìtumọ̀ ẹni pé àlùjànnú náà ti ṣe kíni wọ́n ti túlẹ̀ Ọlọ́run ràn wá lọ́wọ́ Ọlọ́run dúpẹ́ o ẹlẹ́ẹ̀kẹrin mudha'afatul ajri fi shahri Ramadan nínú Ramadan a máa ń gba àwọn ẹ̀san nípele a máa gba àwọn ẹ̀san wọ́n máa multiply gbogbo àwọn iṣẹ́ eré tá a bá ń ṣe
iṣẹ́ tó ń ṣe nínú Ramadan tó gba ládá kan iṣẹ́ tó ń ṣe before Ramadan tó gba ládá kan tó bá di nínú Ramadan wọ́n lè fún ọ ní 10, wọ́n lè fún ọ ní 100, wọ́n lè fún ọ ní 200, wọ́n lè fún ọ ní 500, wọ́n lè fún ọ ní 700 lérí iṣẹ́ rẹ̀ kan nínú Ramadan. Àmọ́ before Ramadan ẹyọ kan náà wọ́n fọ́. Ànábì ní kullu amali ibn Adama yudha'af. Ànábì ní gbogbo iṣẹ́ tọ́mọ Ànábì Ádámù bá ń ṣe là máa ń fún ní ládá nípele nípele. Al-hasanatu ashru amthaliha. Ẹ̀yin tó bá ṣiṣẹ́ nígbà míì iṣẹ́ tó ṣe yìí ẹyọ kan náà ni a wà fún ní ládá 10 ila 700 dha'if. Tó bá sì wà wọ́lọ́wọ́ ọba a lè jí kó ju 10 lọ. A lè fún ní 20, a lè fún ní 30, a lè fún ní 100, a lè fún ní 200, 300, 500, 600. Ànábì ila 700. A lè multiply rẹ̀ ká fún ní ládàá 700 ó ní pé 700 rewards lérí iṣẹ́ nìkan. Qala Allah azza wa jal. Ọlọ́run bá aláwa sọ̀rọ̀ Ọlọ́run ní illa siyam. Ọlọ́run bá ní àfàwẹ̀ nìkan. Àwẹ̀ nìkan ni kẹ́ ẹ má bu 700 fún. Àwẹ̀ kọjá kẹ́ ẹ má bu nọ́mbà fún ládàá tí ẹ gbà tẹ́ bá gbà. Illa siyam. Ọlọ́run sọ lókè sẹ́wọ̀n Ọlọ́run ní illa siyam. Ọlọ́run bá ní àfi àwẹ̀ nìkan. Fa innahu li wa ana ajzi bihi. Èmi mo láwẹ̀ wa ana ajzi bihi. Èmi ní ìbùyẹ tó bá wù mí fún ẹni tí ń gbàwẹ̀. Yada sha'wata. Ọlọ́run bá ní ẹni tó fi adùn rẹ̀ lẹ̀ ní tí ń dùn mọ́. Wa ta'ama ṣáwà adùn kásọmọkùnrin kásọmọbìnrin bó ṣe fẹ́ràn obìnrin tó fẹ́ràn ọkùnrin tó fẹ́ràn tó ní ṣáwà látó torí èmi Ọlọ́run ọba ó dẹ̀ fi ṣáwà yẹn lẹ̀. Wa ta'amahu bó ṣe fẹ́ràn oúnjẹ tó ó dẹ̀ pọ̀ oúnjẹ yẹn ti kọjẹ́ min ajli torí èmi Ọlọ́run. Ẹ má bu nọ́mbà fún ẹ má bu nọ́mbà fáwẹ̀. Àwọn afáàyàn kí ló dé tí àwẹ̀ fi lágbára báyìí wọ́n ní torí pé li al-ikhlas al-mawjud torí pé sincerity máa ń wà ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ṣe ìbádà mi oyé àwọn máa ń ṣe tó jẹ́ pé nítorí àwọn èèyàn àmọ́ àwẹ̀ sirrun bayna al-abdi wa rabbihi àṣírí tí ń bẹ láàrin ẹrú àti Ọlọ́run ọba rẹ̀ ọ wà nínú bí tó ti ń sàlùwàlá wallahi tó bá mú mi gẹ̀ẹ́kan ẹnìkan ò ní mọ̀ ọkàn mọ́ lọ́run fọdún náà ni ó sì máa sẹ́mi ìyẹn wọnú yàrá olóhùn sáré fẹ́ mú kọ́kọ́rọ́ láàrin pé ó mú kọ́kọ́rọ́ yẹn ó ti mú bọ́tù wọ́ta kan yóò sì nínú yóò jáde yóò ní àwọn akóògbé tẹ́nìkan ò ní mà yóò sọ fún yàrá ẹ̀ pé ọ̀dà òpé kò sẹ́ni nǹkan mí sí ọ̀yá já sáré ṣe súnà ká dìde wọ́n lè ṣẹ́ni kankan ò ní mà kálukú ọmọ sọ́ra rẹ̀ tí máa ń sálọ̀ wàlá tí máa ń fín mú tí máa ń dami sẹ́nu pé Ọlọ́run bá ń wò Ọlọ́run wò mí náà ìnáwó àná rẹ̀ Ọlọ́run rí mi Ọlọ́run wá pàtàkì kéèyàn máa rántí ẹ̀ ní gbogbo ìgbà ló fi ní òdùkúrú ní àdìkúrúkú Ọlọ́run bá ní ẹ̀bẹ̀ bá ti rántí mi èmi náà máa rántí yín ẹ má gbàgbé mi. Ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa nínú àwọn iṣẹ́ eré téèyàn máa ń gba aládá tí ò ní nọ́mbà òun náà ni àwẹ̀. Fi shahri Ramadan wọ́n ní nínú àwọn àǹfààní tá a ṣe nínú Ramadan òun náà ni pé nínú oṣù Ramadan yìí laylatun òru kan wà ń bẹ al-ibadatu fiha khairu min ibadati alfi shahr. Tẹ́nì kọ̀ọ̀kan ó fi mọ bẹ́ẹ̀ lọ́wọ́ ọba kọ́lọ́wọ́ mọ́sá wọlé àánú ẹ̀ kó fi asínú àwọn tí ó gbà rẹ̀ kó fi asínú àwọn tí ó gbà já kó wá fi asínú àwọn tí wọ́n ṣe kò ń gẹ òru Laylatul Qadr. Wọ́n ní òru kan wà ń bẹ òru yẹn al-ibadatu fiha ìjọsìn téèyàn bá ṣe ń bẹ khairu min alfi shahr ó ní ọlá ju ẹgbẹ̀rún ó ní ọlá ju ìjọsìn téèyàn ṣe nínú ẹgbẹ̀rún oṣù lọ. Òru kan látẹ̀yìn magribi di ìgbà tálẹ̀ fájàre ó fi yọ kò ju 10 hours lọ tó bá lé díẹ̀ ni kò ju 10 hours lọ. Ìbádà 10 hours yẹn lóru Laylatul Qadr oye láàdá tí wọ́n bù fún yàn láàdá yẹn ó ju kéèyàn ó ṣe ìbádà ní 1000 month lọ 1000 month lọ. Nígbà táwọn afá sí ẹgbẹ̀rún oṣù wọ́n sì sí 83 years 4 months. Ẹ̀yọ́ ọmọ ìyá mi ìtumọ̀ ní kí bàbá tí òun Ọlọ́run ní kó wọn ó ṣe kò ń gé òru rẹ̀ Laylatul Qadr tó bá ń ṣe ìbádà láti ìgbà tí wọ́n ti bí títí tí ó fi di ọmọ ọdún 83 years
dédé ládá tí ó gbà ni wọ́n fún ọ tó bá dúró láàrin 10 hours lóru Laylatul Qadr. bọ́dọ̀ bá ti rí báyìí sẹ́yìn mọ̀ pé èèyàn gbọ́dọ̀ ṣeré mọ́ ọ gbọ́dọ̀ máa rìn ká mọ́ nìyẹn ọmọ lọ Laylatul Qadr Òṣòdì, Laylatul Qadr Agége, Laylatul Qadr Mùṣín. ọwọ́n waste time ẹ. òru yẹn wọ́n ní èyàn ò fi àbá kékeré gba ńlá, iṣẹ́ díẹ̀ lèyàn ó ṣe àmọ́ ládàá tọ́pọ̀ lọ́lọ́run ó ṣe kí ni lọ́lọ́run máa bù fún yàn. ọlọ́run bá aláà ní Laylatul Qadri khayrun min alfi shahr. ọlọ́run bá ní òru Laylatul Qadri ọmọ lóore ju ẹgbẹ̀rún oṣù lọ. ìtumọ̀ ẹni pé ìbáàdà bẹ̀ àdúrà tá a ṣe ń bẹ̀, Kùránì tá a kà ń bẹ̀, kìyàmù tá a ṣe ń bẹ̀, náfìlà tá a ṣe ń bẹ̀ ọmọ lóore ju ìbáàdà ẹgbẹ̀rún oṣù lọ. Tanazzalu l-malaika, nínú àwọn oore tó wà nínú òru yẹn ni pé àwọn màláíkà ó sọ̀kalẹ̀, wa ruhu fiha, àgbà wọn náà Jibril òun náà tẹ̀lé wọn, bi idhni rabbihim, pẹ̀lú yọ̀ǹda Allah ni wọ́n ti sọ̀kalẹ̀, min kulli amr. ọlọ́wọ́n bá Allah ò ní kí wọ́n ọmọ sàmì sí gbogbo àdúrà tá a bá ń ṣe nítorí ọ̀rọ̀ wa. gbogbo ń tọ́lọ́wọ́n bá Allah sì fẹ́ yanjú lọ́dún kan nínú kádàrà gbogbo wa wọ́n lóru yẹn ni salamun hiya hatta matla'il fajr. wọ́n ní hiya salam, òru yẹn àlàáfíà nìkan ló wà ń bẹ̀ látàrí magribi hatta matla'il fajr, títí tí alfajr ó fi yọ, látàrí magribi dìgbà tí alfajr yọ yọ 10 hours ó lé díẹ̀. ìbáàdà 10 hours yẹn tọ́lọ́mù bá fi ọṣẹ kòńgẹ́ tó sùn tó sì ṣe ń tán ní wọ́n máa ṣe tọ́lá àwọn míì náà ó sùn tán ló bàdírì ni wọ́n ń jó pẹ̀lú àwọn ọkùnrin àtóbi tí wọ́n gbé máìkì fáwọn ọmọ nígbà táwọn fújì bá tó máìkì sẹ́nu ni wọ́n wá ń sẹ̀sìn tán láwọn ṣe Laylatul Qadr. ìtọ́wà nínú ẹ̀sìn wọn ni pé máa ń kọ́ ọmọ Laylatul Qadr. ẹjẹ́ àfẹ̀sẹ̀ àwọn bàbá lẹ̀, ẹ̀sìn ànábì ni ẹjẹ́ àmọ́ ṣe. ànábì ni máa ń kọ́ ọmọ Laylatul Qadr. ànábì ni gbogbo ẹni tó bá yẹn nàró tí máa ń ṣe náfìlà lóru Laylatul Qadr ìmánà tó sì ní ìmán, ó sì gbọ́ Ọlọ́run gbọ́, ó sì gba gbogbo tí wọ́n ní yóò ṣẹlẹ̀ gbọ́, wá ti sábà yìí sì fi ń wá ìsọlọ́dọ̀ Ọlọ́run, gúfèrè lahu ma taqaddama min dhanbi, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ti ṣẹ̀ síwájú ayé ẹ̀ látìgbà tí ti ń ṣẹ̀ á pa gbogbo ẹ̀rẹ́ fún. máa ń kọ́ ọmọ ni o, kì í ṣe máa ń dọ̀ rábà bàndírì. ẹni tó bá dìde ti ṣe náfìlà, ẹ wà ń lùlù, ẹ ń kọrin, ẹ ń dájọ́, ẹ ń mọ́jọ́ tó yín. Ọlọ́run sọ fún yín pé ọjọ́ òun Laylatul Qadr ni ẹ̀ṣẹ̀ ńlá kan kọ́kọ́ nìyẹn náà kọ́ ọmọ mọ́jọ́ Laylatul Qadr. ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ṣẹ̀ ni pé kẹ́ tó wá máa ń ṣe ń tà ànábì ṣe ń bẹ̀. ànábì máa ń ṣe ìtìkáfù ni, wala tubashiruhunna wa antum aakifuna fil masajidi, Suratul Baqara ló wà nínú Al-Qur'an. Ọlọ́run bá ní ẹ má máa súnmọ́ àwọn ìyàwó yín tẹ́ bá ń ṣe ìtìkáfù lọ́wọ́ nígbà tẹ́ ń wá òru Laylatul Qadr. kí ló tẹ́ ju Qur'an tẹ́ ń ṣe ìfẹ́ nu àwọn bàbá yín? sáà bàbá yín ni wọ́n gbèsè fún. èyí táwọn bàbá yín bá ti hun pín làwọn máa ṣe. ìbá jẹ́ pé àwọn bàbá ń gbà wọ́n ṣe àwọn kò yá àwọn náà tó. ṣé òun láàmú lẹ́sìn táyì jáde láyé? a ní máa yí padà. gbogbo àwọn wíńdò tí àwọn bàbá ṣe sí ilé tó ń ṣe sílé kéwú tó jẹ́ àwọn wíńdò onígi, gbogbo ẹ̀ láàmú ti chẹ́ǹjì. a ti fi alumíníọ̀ tó fáyìn síbẹ̀. ẹ ní chẹ́ǹjì ẹ̀sìn àwọn bàbá. ẹ dákun, chọ́ọ̀kì làwọn bàbá lò tí gbogbo owó bu máàkà ní kálukú ló sì. kí ló tẹ̀ ń chẹ́ǹjì gbogbo àwọn yẹn tẹ̀ chẹ́ǹjì ẹ̀sìn. gbogbo bí wọ́n bá ti ń mọ́jọ́ Laylatul Qadr, ìtẹ́ bá ti ń dájọ́ Laylatul Qadr, ìtẹ́ bá ti ń sọ pé Laylatul Qadr làwọn ń ṣe, ẹ má lọ bẹ̀, aláìmọ̀kan ni wọ́n lérí ẹ̀sìn wa. èyàn máa ń ṣe kìyàm, èyàn máa ṣe náfìlà ní gbogbo òru mẹ́wàá tó gbẹ̀yìn ni. Ọlọ́run padà wàá fi hàn ṣe kò ń gẹ òru Laylatul Qadr láàrin àwọn òru yẹn tẹ́nìkan ò sì lè máa lẹ́yìn lọ. tó bá jẹ́ pé torí Laylatul Qadr ilẹ̀ yẹn ò fi wá sùn fúnjọ́ mẹ́wàá, ọmọ tó bẹ̀ mọ́ jù bẹ́ẹ̀ lọ. ládìgbà tó rùn bá ti wọ̀ títí tí àlùfájà rẹ̀ ó fi yọ, wọ́n ní ìbádà tó bá ṣe ń bẹ̀ khairun min alfi shahr, ó ní ọlá ju ìbádà téèyàn ṣe fún ẹgbẹ̀rún oṣù lọ. 10 hours ó lé díẹ̀ jẹ̀mọ́. ọlọ́wà dúpẹ́ tó lọ́n ṣe wá ní alùsùn náà o. àwọn yẹn ṣẹ̀sìn gan o, ẹ̀sìn wọ́n sì ń pè lẹ́sìn, wọ́n ń dààmú gan o. tàwọn àfáà yẹn kò tó wá dùn yàn púpọ̀ tó láwọn ti gan
sẹ́ẹ̀rì táwọn aláìmọ̀ kan nínú àwọn ọlọ́lá àwọn olówó àwọn ìyálọ́jà àwọn táwọn ọ̀dà kan mọ̀ àwọn rè pé tí wọ́n ń ṣe yẹn ní ẹ̀sìn làwọn ṣe ń lọ tí wọ́n bá mọ̀ pé kì í ṣẹ̀sìn ni wọ́n ní lọ. ìwọ náà ti wá gbọ́ báyìí ìyálọ́jà bàbá olówó tó ń wá night of kíni jama Majesty night of Majesty ó ti lè sẹ̀lẹ̀ náà ó sì darí sẹ̀lẹ̀ náà ní tẹ́lẹ̀ náà kó tó di pé ó tún jọyìn bídíà. ẹ lọ lè kà nípa ẹ̀sìn yín kẹ́ ẹ lè mọ tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ bá jòkó níta fún bídíà yìí nǹkan sọnù mọ́ yín lọ́wọ́ ìyọ́ sábàámọ̀ ọjọ́ àlìkìyámọ̀ àwọn òní kankan ṣe lẹ́yìn bí wọ́n ti rówó. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn àǹfààní tó wà nínú oṣù Ramadan òun náà ni ká gbìyànjú ká di pé abẹ́lẹ́ wọn ọba kọ́lọ́n fi àṣẹ kò ń gẹ òru Laylatul Qadr mudha'afatu ajril mufattir wọ́n ní nínú àwọn iṣẹ́ tẹ̀yàn máa ń ṣe tọ́lọ́wọ́n ọba aláàmọ́ fún yẹn ní ládàá tó kọjá iṣẹ́ tẹ̀yàn ṣe òun náà ni kéèyàn máa ṣe aláwẹ̀ lẹ́nu nínú Ramadan ìbáàjẹ́ làbídùn ẹ̀yọ̀ kan lọ́kàn mú làbídùn kan náà nípa rẹ̀ ká kò ju wáyà bíi 20 naira lọ àbí 15 naira ó wá gbìyànjú wá fún ẹnìkan ẹnìyẹn wá fi break ó fi sínú àbí bẹ́ẹ̀ sì kọ́ ọsàn ni àbí ọ̀gẹ̀dẹ̀ ni àbí omi ni àbóúnjẹ náà ló gbé fún ni ó wá fi sínú ànábì ni máa ń fà tọ́ra sọ ìmà ànábì ni bẹ́ẹ̀ bá fi lè ṣe aláwẹ̀ lẹ́nu ìwọ lọ sáà sí lẹ́nu sáà yìí tó fún un ló fi sínú ànábì ni káàdà lahu mithlu ajrihi dèdè ládá tí ẹni tó fún ní nǹkan sínú yẹn tí ó gbà lérí àwẹ̀ tó gbà yẹn dèdè ládá yẹn òun náà ni wọ́n fún ìwọ tó fún ní tó fi sínú. a ti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa pé ládá àwẹ̀ kò sẹ́nìkan tó mọ yẹ àbí Allah nìkan ló mọ̀ bó ṣe tó bó ṣe wá pọ̀ tó yẹn tó bá fún yàn lọ́sàn tó wá fi ọsàn rẹ̀ sínú wọ́n wá fún ọ ní dèdè ládá táláwẹ̀ yẹn ó gbà. ànábì ní ghayra annahu la yanqusu min ajri sa'imi shay'a. ànábì ní ẹni tí ó sì wá gba ọsàn lọ́wọ́ rẹ̀ àbẹ́ni tí ó gba omi lọ́wọ́ ẹ̀ tó fi sínú àbẹ́ni tí ó gba làbídùn lọ́wọ́ rẹ̀ tó fi sínú ládàá tiẹ̀ kò ní ṣe kíni ládàá tiẹ̀ kò ní dínkù rárá. kọ́mọ̀dé pé kálukú ọmọ wò ó pé bí bá ti gbọ́sàn kọ́mọ̀dé pé ládàá tèmi ni wọ́n fún ẹni tó fún mi lọ́sàn kálukú ọmọ yẹn ni ìpè dàkún mọ́sàn yẹn lọ́wọ́ èmi náà ti fi tèmi náà sápò kọ́mọ̀ bá dàrú máwọn yẹn lọ́wọ́ lànà bíbí tún ṣàlàyé èkó yé dáadáa ìpè ẹni tí ó gba ìṣínú lọ́wọ́ yàn oyè òun náà lè jẹ́ olówó ó lè jẹ́ ọlọ́lá ó lè jẹ́ ẹni tó ní ó sì lè jẹ́ ẹni tí ò ní kọ́mọ̀ rò pé ẹnìyàn gba ládàá tòun o mọ́ ti tiẹ̀ ànábìlẹ̀ ládàá tiẹ̀ tó gba nǹkan lọ́wọ́ yẹn tó fi sínú ládàá tiẹ̀ gan kò ní dínkù nǹkan kan ò ní dínkù ń bẹ̀ àmẹ́ni tó sí ọ lẹ́nu yóò gba dèdè ládàá tí ọ gbà lérí àwẹ̀ tó gbà nígbà yẹn bá fún yàn ní ọ̀sán 100 naira àbí káni ọ̀sán 500 naira tí wọ́n fún ọ ní ládàá dèdè tí wọ́n fún ọ ní ládàá tí ẹni tó gbọ̀sán lọ́wọ́ rẹ̀ fẹ́ gbà ó fi ọ̀sán ó fi gba dúró ládàá yẹn ìmọ̀ bá ń gbọ́ tó mọ̀ gíní yẹn pure water ẹyọ kan ó fi gba dèdè ládàá tẹ́ni tó gbà rẹ̀ ọgbà ọ̀ya máa wá àwọn àfáà gidi káàkiri àwọn ẹni rẹ̀ lọ́kùnrin lóbìnrin torí ládàá tí wọ́n máa ń pọ̀ torí dèdè ládàá tí ó gbà dà láàfin ọ̀nà kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ ká gbà rẹ̀ ó wá fẹ́ ká sínú ó wá tró rẹ̀ sí wa pé ẹni bá lè sí ẹni bá lè sí ọ̀kan náà àwọn ẹrú òun lẹ́nu o nítorí wọn fún ni ọlọ́run mọ́tà ṣe mí ní olówó tí síyàn lẹ́nu bàbá olówó wọn náà sàmí kí ni ìta ń bẹ lọ́wọ́ ẹ bí ẹrù àwọn fújì lọ náwó fún àwọn eléré nígbà àfa àbáṣẹ ti gbé pásò tí ń na lérí àwọn fújì kí ló tó wá kù mọ́ ilé ayé òun ti derí kodò nù òun fowó ṣòfò láwọn ìlú tí ẹ̀sìn yí àwọn máa ń lọ sí àwọn eatery àwọn owó náà pè é àwọn supermarket ńlá àwọn bíi Mr Big wá ń bí yẹn làwọn máa ń lọ láwọn ìlú tẹ̀sìn yí àwọn bẹ́ẹ̀ tí Ramadan bá ti ń bọ̀ báyìí tó bá ti kọ̀sẹ̀ kan ní gbogbo àwọn MD àwọn ilé oúnjẹ yẹn wọ́n ti máa gba chẹ́ẹ̀kì àwọn olówó àwọn chẹ́ẹ̀kì tí wọ́n kọ̀ọ̀kan síbẹ̀ ní tí wọ́n kọ síbẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́ yẹn bẹ́ẹ̀ lé dákú ní àwọn owó tí wọ́n mọ̀ pé adúrò owó ìlẹ́lẹ́ yìí fẹ́ fi ṣíyàn lẹ́nu
millions ní sì ń dagun 6 wáyé tí ilẹ̀ ń sún lọ mọ́tò tírélà jáde gbogbo tírélà yẹn ń jẹ lọ́wọ́ mi wọ́n máa wá ya mọ́sálásí kọ̀ọ̀kan wọ́n máa jalẹ̀ wọ́n máa ya mọ́sálásí kọ̀ọ̀kan wọ́n máa jalẹ̀ ọba gba pákéjì báyìí jẹ́ máa ọba ráìsì ọba ọ̀gẹ̀dẹ̀ ọba pẹnápù ń bẹ̀ ọba omi ọba búrẹ́dì ọba ráìsì ọba ìtàn adìẹ kọ́dà wọ́n tún fi igi ìta yín síbẹ̀ ipe kọ́ bá ní pírọ́blẹ̀mù tó bá kọ́mọ̀ dìgbà bọ̀ kí tàrà yìí lọ́wọ́ ẹran yẹn wọ́n ti sọ́pẹ̀ àwọn yóò mọ owó náà ń bí jẹ̀mọ́ ẹ̀yẹ lọ Arab countries Arab mi ò lówó tó wọ owó tí ń bọ̀ lọ́wọ́ Arab mi ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó adájẹ́ dúdú wọ́n ṣẹ̀ sí kọ́ìnsì wọ́n ṣẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ àmọ́ àwọn tí wọ́n ó níbi táwọn ọmọ ń dájú kọ́ tí wọ́n fẹ́ náwó àwọn náà sì fẹ́ wà lìjẹ́ náà ọlọ́mọṣẹ́ ṣàánú ẹni kọ̀ọ̀kan wa ọlọ́gbàrọ̀ ọlọ́wọ́n ba tọ́ wọ́n ní àwọn iṣẹ́ kéékèèké tẹ̀yìn máa fi ń gba ládàá ìpele nípele rèé o mudha'afatu ajri man salla tarawih ma'al imam náà wọ́n ní nínú àwọn iṣẹ́ tẹ̀yìn máa ń ṣe tó jẹ́ pé díẹ̀ báyìí lè yóò ṣe ládàá tọ́pọ̀ lè yóò ṣe kíni ilẹ̀ yóò gbà òun náà ni kéèyàn gbìyànjú kó bá ìmáàmù kí tarawih kó sì má sá lẹ́yìn ìmáàmù títí tí ìmáàmù ó fi parí ìrun tarawih ẹjọ́ bẹ̀rẹ̀ ìrun tarawih ẹjọ́ parí ẹ̀ ìmáàmù sálámà tán ó kọjú sí yín hatta yansarifa al-imam bá anabi ṣe sọ nìyẹn sallallahu alaihi wasallam anabi ní rajula anabi ní ẹnì kọ̀ọ̀kan láàrin idha salla ma'a al-imam tọ́ba yìí kírun tarawih pẹ̀lú imam hatta yansarifa ó wá ṣe sùúrù kò pé ìmáàmù ń ṣe kíni ìmáàmù ọpẹ́ ẹ̀rọ àwọn yẹn ṣe é máa jó wọn wọn bẹ wájú ọlọ́wọ́n ọba ó sì ń kórìíra bó ṣe wà ń bẹ̀ wọ́n fẹ́ fẹ́ẹ́ kanlẹ̀ fún ọlọ́wọ́n ọba aláṣẹ ni wọ́n pé á ti fẹ́ẹ́ kanlẹ̀ púpọ̀ náfìlà mọ̀ ní jama ànábì ní hatta yansarifa ó wá ṣe sùúrù títí tí ìmáàmù fi wá parí ìrun tí ìmáàmù fi yíjú padà sí wọn kutiba lahu qiyamul layla àwọn fún ní ládàá tarawih yẹn á ti wọ́n fún ládàá ìpín ṣe náfìlà láti ẹ̀yìn ìṣá ìdárọ̀ pẹ̀lú mọ́jẹ̀mú kọ́mọ́sá lẹ́yìn ìmáàmù owó tó bá ti sáà ò ní gba ládàá yẹn sẹ́wọ̀n pé àwọn tarawih alákọ̀ọ́kọ́ mọ́ṣáláṣí máa ń kún ìjọ kejì yóò kún fọ́n ìjọ kẹta ìjọ kẹrin yóò kù dájì pàtàkì máa ránkì mẹ́wàá yóò ti kù sáfù méjì lẹ́yìn máàmù ó tún di mẹ́wàá gbẹ̀yìn kẹlẹ́mi ò tó wá ẹlẹ́mi ò sẹ̀ ní wá mọ́ àmọ́ lọ́wọ́ bá sànú àwa alùsùnà àwa máa ń farabalẹ̀ kí tarawih wà ní oníwákàtí kan àbọ̀ ń bẹ láàrin wa oníwákàtí kan ń bẹ oní 40 minutes ń bẹ ọmọ ìyá mi ọwọ́ ọpẹ́ parí ọmọ ìyá mi oye máa lo wákàtí kan lè tarawih nínú Ramadan la wà ṣáàrùlẹ̀ ìbádà oṣù ìbádà ni oṣù tọ́lọ̀ máa ń fún yàn ní ládàá tó pọ̀ lérí iṣẹ́ kéékèèké tí yẹn bá ṣe. wa min fadaili sawmi Ramadan nínú àwọn ọlá tó wà fún oṣù Ramadan i'tiqu raqaba minan nar kulla layla òun náà ni pé ọlọ́run bá àlá yóò máa tọrẹ Allahu akbar ọlọ́run máa tọrẹ ọlọ́run máa fáwọn èèyàn ní gift ẹ̀bùn ẹ̀mọ̀ tí wọ́n máa fáwọn èèyàn yóò máa porúkọ wọn rẹ nínú náà Allahu akbar pé lágbájá kò ní wọná lágbájá kò ní wọná lágbájá ó ti kú ọlọ́mọ náà tamado ó ti kú ọlọ́mọ náà ní gbogbo alálẹ́ tá a bá ti ń sínú tán ni o èyí àwọn tó gba àwọn èèyàn dáadáa bó ṣe yẹ kí wọ́n ṣe kíní bó ṣe yẹ kí wọ́n gbà á pẹ̀lú ọkàn ìmánì wà ń bẹ digbí ìmánì wà bàjẹ́ wọ́n gbà á pẹ̀lú ojú wọn ò rírí kúrí wọ́n gbà á pẹ̀lú etí wọn ò gbọ́gbọ́ kígbọ́ kìí ṣe mísíkì nìkan lèyìn máa ń fi dígbọ́ ní máa ń sẹ̀nú àwẹ̀ o ọ̀rọ̀ ọlọ́rọ̀ gan tí wọ́n sọ délẹ̀ tó bá lè dá wọn alákẹ́dì délẹ́gbẹ̀ẹ́ wọn nínú Ramadan lè tó sọ yìí wọ́n gba àwẹ̀ pẹ̀lú ara wọn ò ní bọ́kadà jòkó wọn ò ní bọ́lọ́kadà jòkó àwọn obìnrin
ọlọ́run ní ká má ká rẹjú ó wá jókòó lẹ́yìn ọkùnrin ó wá fara kínra ó wá lẹ́yìn òbúrú wàláhì òbúrú wọ́n sọ ààwẹ̀ wọn kúrò níbi gbogbo nǹkan tí ìmọ̀ ń bá àwẹ̀ jẹ́ àti tí máa ń dí àwẹ̀ kù. wọ́n ní gbogbo alalẹ́ anábì ní wa yunadi munadi kulla layla. màláíkà kan oyé yóò máa pariwo lálalẹ́. àwọn afá kan wọ́n ní màláíkà kan yóò máa pariwo ní òru alákọ̀ọ́kọ́ tí Ramadan bá wọlé yóò ní ya bagiyal khairi aqbil. gbogbo wọn tí ọba ní ojú kòkòrò pọ̀ fẹ́ ṣèbádà ọ̀fẹ́ súnmọ́ lọ́wọ́ ọba tètè múra o àmọ́ yìí tá a ṣe gbẹ̀yìn tètè múra o aqbil dájú kọ ìbádà yà sànsàn. wáyà bagiya shar gbogbo wọn tí o tún pílánì pé o tún fẹ́ máa ṣe ọlọ́wọ́ ọba lọ nínú Ramadan bó o ṣe ń ṣe bọ̀ tẹ́lẹ̀ tọ́jú pé o ní plan pé o fẹ́ dúró o fẹ́ stop ẹ̀ṣẹ̀ báàgì yashar ìwọ náà tó rò lẹ́mi pé àníṣe àmọ̀ sẹ́ lọ́ni kò sí yàtọ̀ láàrin Ramadan àti oṣù míì lọ́dọ̀ tiwa aksir wọn ní màláíkà wọn sọ pé stop ẹ o walillahi utaqa'u minan nar wa dhalika kulla layla nítorí pé ọlọ́wọ́n bá aláwọ̀ máa yọ ọkùnrin náà kúrò lọ́rùn àwọn èèyàn ní gbogbo alaalẹ́ tàbá ti ń sinú tán ní Ramadan. ṣé ó lè wá jẹ́ pé nínú Ramadan yẹn ni wọ́n tún wá máa ṣe kíni ló tún máa wo fíìmù àwọn èèyàn wo fíìmù tán láwọn fi ń kọ̀nsólù ara wọn torí kí àwẹ̀ kọ́ mọ́ bá ṣe kíní kọ́ mọ́ bá gbé àwọn ẹ̀wà ìmọ̀kan la'allakum tattaqun wọ́n ní ẹgbà àwẹ̀ kẹlẹ́ páyọ̀ ọlọ́run tí wọ́n yapa ọlọ́run ọba pẹ̀lú àwẹ̀ ẹni tí ń gbà àwẹ̀ lẹ́ni tó sá fún tí ọ̀dà ẹni tí ń gbà àwẹ̀ lẹ́ni tó sọ ojú ẹ̀ tó sọ etí ẹ̀ tó ti sẹ ọwọ́ rẹ̀ àti ẹsẹ̀ rẹ̀ ẹ̀yọ́ màyá mi wọ́n ní gbogbo alalẹ́ ọlọ́run máa tàwọn èèyàn lọ́rẹ̀ ọlọ́run mọ́sá fèmí àti ẹ̀sìn àwọn tọ́lọ́run yọ ọkùnrin kò lọ́rùn wọn gbogbo alalẹ́ tí ó fi di 29 Ramadan àbí 30 Ramadan lálalẹ́ àwọn tó bá wù ní ọmọ yọ ọkùnrin kò lọ́rùn wọn. ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn fadail wa fawaidu sawmi Ramadan takfiru dhunubi kulliha min as-saghair takfiru dhunubi al-madiya kulliha ay min as-saghair wọ́n ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ti wà nínú fáìlì yẹn wọ́n ní ọlọ́run parẹ́ nínú Ramadan kìí ṣe ti ọdún tó lọ kìí ṣe ọdún kẹta ọdún kẹrin tó ti ṣe o gbogbo ẹ̀ṣẹ̀ kéékèèké tó wà nínú iṣẹ́ rẹ̀ tó ti ṣe láti ìgbà tó ti bàlágà tó bá ti gbà àwẹ̀ ọlọ́run ó sì parẹ́. Ànábì ní man sama Ramadan Ànábì ní tó bá gbà àwẹ̀ Ramadan dáadáa imanan wa ihtisaban pẹ̀lú iman ẹgbẹ́ wọn fi iman sí ìtumọ̀ ní pé wọ́n gbà dáadáa gbogbo àwọn nǹkan tó yẹ kó sá fún ó ṣe kí ni ó sá fún ọ̀rọ̀ lásán gbà mí ìmọ̀ ń dí ládàá Ramadan yẹn kù ìmọ̀ ń dí ládàá àwẹ̀ Ramadan kù ọ̀rọ̀ lásán kọ̀ọ̀kan sọ̀rọ̀ lásán. imanan wa ihtisaban ó sì gbà pé òun fẹ́ fi gbẹ̀san wájú Ọlọ́run gufira lahu ma taqaddama min dhanbihi àdìsí alákọ̀ọ́kọ́ nìyẹn o. Ànábì ní gbogbo ẹ̀ṣẹ̀ kéèké tó ti ṣẹ̀ síwájú nínú ayé rẹ̀ ni o kìí ṣe lọ́dún tó lọ àbọ̀dún tí ń bọ̀ kìí ṣe lọ́dún tó lọ àbọ̀dún kejì tó ti lọ ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ kọjá nínú ayé ẹ̀ Ọlọ́run ọba máa parẹ́ fún tí má ti ń sínú tán. Ànábì tó ní man qama Ramadan ẹni ó bá tó wá dìde tó wá ń ṣe kìyàm tó ń ṣe náfìlà lóru Ramadan imanan wa ihtisaban kò kí í ṣe lẹ́bọ̀ onímọ̀ ni ó sì gbàgbọ́ òun retí ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run gufira lahu ma taqaddama min dhanbi tó máa ti ń parí èké tàràwì wọ́n sì máa pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ kéékèèké wọ́n parẹ́ fún pátápátá. Ànábì ò tún dúró mbẹ̀ Ànábì ní man qama laylatal qadri òru ẹyọ kan nìyẹn o ẹni bá wá ṣe kò ń gẹ́ẹ̀rẹ́ tó wá ṣe náfìlà lóru laylatul qadri. lẹ́yìn náà ó sì gbà pé gbogbo tí wọ́n ní yóò ṣẹlẹ̀ nínú Laylatul Qadr yẹn yóò ṣẹlẹ̀ ìmánà ìṣèlérí tí ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run gufira lahu ma taqaddama min dhanbi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéèké tó ti ṣẹ̀ lọ́wọ́ parẹ́. Ramadan kí ló wá ṣe fún wá sí jàmá ọwọ́ apẹ̀sẹ̀ rẹ̀ ẹni tí wọ́n apẹ̀sẹ̀ rẹ̀ lẹ́ni tí ọgbà àwẹ̀ dáadáa ìmánà
kìí ṣe àwẹ̀ nǹkan jẹ nǹkan mú lásán o sawmul qalb àwẹ̀ tó gbà tí wọn náà gbà pé mo ti yí padà. wọ́n ní alágbèjà wọn ní lágbà tí Ramadan bá ti bẹ̀rẹ̀ lágbà tí Ramadan ti bẹ̀rẹ̀ wọ́n ní wọn ò tí ì sòfófó ẹnìkan báyìí. wọ́n ní sísá yẹn ò tí ì sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn ẹni tí ń gbà wẹ̀ ni. wọ́n ní kọ́lá kò tí ì bẹ́ nìkan jà bẹ́ẹ̀ yẹn bu kò ní bú yẹn padà lágbà tí Ramadan ti bẹ̀rẹ̀ àwọn tí wọ́n ń wí ni ẹ̀. wọ́n ní ó ní àmọ́ kò ní fún yàn irú àwọn yẹn kọ́ àwọn yẹn gbààwẹ̀ dáadáa àwọn tí wọ́n sọ ààlà Ọlọ́run nínú àwẹ̀ gbogbo àwọn náfìlà ni wọ́n yàn gbogbo àwọn iṣẹ́ olóore ni wọ́n ń ṣe bí ti ń ka Kùránì bẹ́ẹ̀ náà ní ṣe síkìrì bẹ́ẹ̀ náà ní ṣàdúà tó bá ní tí ọ̀dà yọ rẹ jú àwọn míì ń bẹ nínú wa tó jẹ́ pé wọn ò lè wà nínú àwọn aláwẹ̀ tá à ń sọ yìí àfi kọ́ ló lè ju fóònù rẹ̀ síbi kan iPhone tó wà lọ́wọ́ yẹn kọ́ ló lè wá bí ju sí táwọn fi parí torí kò sọ́gbọ́n tó fẹ́ dá tí ó fi wà nínú àwọn tá à ń sọ yìí torí pé ó níbi tí máa ń lọ ó sì ní tí máa ń wò ó ti wà addicted kò lè jí lójúmọ́ kó má gbórin kò lè jí lójúmọ́ kó má wo fíìmù kò lè jí lójúmọ́ kó má wo pictures bó ló ṣe fẹ́ sọ àwẹ̀ rẹ pẹ̀lú fóònù tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n náà ronú lóru wípé Ọlọ́run bó la ṣe fẹ́ gbàwẹ̀ yìí tá a sì ní fi fóònù yìí ṣe àlà tí ó bá so mọ́sẹ̀ rẹ yóò dáa kó jùlẹ̀ kó lè wá kékeré kan tó bá dẹ̀ so mọ́sẹ̀ rẹ gbìyànjú kó yọ àwọn app burúkú táwọn ti kẹ́ sínú fóònù tí máa ń gbégbé wa àmọ́ òjòkó ní Ramadan òun wo TikTok ní Ramadan òun wo kọ́mẹ́dì ọwọ́ ní wọn náà fẹ́ wá náà tó ń yọkùn náà kò lọ bóòlù ó sì gbà àwẹ̀ tó ń gbà ṣé àwẹ̀ rẹ jọ tó àwọn ẹni rẹ máa ń sọ gbogbo oríkèéríkèé ara wọn tẹ́ máa ń gbà wẹ̀ kọ́lọ̀ mọ́sá ràn wá lọ́wọ́ lérí ẹ̀ láti sọ kọ́lọ̀ wá gbà lẹ́sẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa wọ́n ní wọ́n pèsè rẹ nínú Ramadan ẹlẹ́ẹ̀keje sọ́mu Ramadan náà tadribun ala al-akhlaq al-fadila nínú àwọn orí tó wà nínú Ramadan nínú àwẹ̀ Ramadan òun náà ni pé Ọlọ́run fẹ́ tírẹ́nì wa lérí àwọn ìwà tó dáa àwọn ìwà jákujàku rádaràda tí ń bẹ lára wa Ọlọ́run fẹ́ bá wa ṣe kíni wọ́n fẹ́ bá wa yọ dànù kò dá kéèyàn jẹ́ mùsùlùmí kọ́ mọ́ dáa torí ànábì tí wọ́n fẹ́ sìn rán ànábì ṣe kíni ànábì dáa Ọlọ́run fi ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanah Ọlọ́run ni ẹ máa kọ́ṣe rẹ̀ àwòkọ́ṣe dáadáa ń bẹ lára rẹ̀ fún yín bó lè mi àti ẹ náà bó láti fẹ́ máa kọ́ṣe ànábì nínú ọ̀rọ̀ wa nínú wa wa nínú ìṣe wa nínú ìbálò wa pẹ̀lú àwa àtàwọn èèyàn tí wọ́n ní alùsùnà ni bó ní ìwà wa ṣe fẹ́ jọ àwọn sàábé tí wọ́n fi sọ pé ó wà sálàfì wípé bó ṣe wà yẹn ẹni tí ń tẹ̀lé ojú ọ̀nà àwọn sàábé òun náà pè ní sálàfì àsàlàfíyà òní ojú ọ̀nà àwọn sàábé bó lèmi àti ẹ bó láti bá àwọn èèyàn lò láwùjọ tí wọ́n fi máa sọ fún wa yìí pé anti salafiyatun arábìnrin yìí ojú ọ̀nà àwọn sàábé ní sekínì lórin bó ṣe borí yẹn tó bojú yẹn kìí ṣe lásán o dáadáa ń bẹ lábẹ́ ẹni tó kọ́fà yẹn ẹlòmíì lẹ́yìn aṣọ tọwọ́ kò sí àtọ̀ láàrin òun àtàwọn tó ń bẹ gáréjì àhẹ́lẹ́yà tó gbọ́kọ̀ rẹ̀ létí inú àwẹ̀ àwọn ìyàwó ń lọ́ọ̀kì aṣọ mọ́ ẹ̀ lọ́rùn náà ìmí ọ̀rọ̀ ní ọ̀sọ̀ àmọ́ ọ̀rọ̀ yẹn ó ní rántí pásìkò sí ni tó látara ìrònú tọ́mọ sí kíni tọ́mọ rò yọ̀ọ̀dà káfẹ́ àwẹ̀ yìí káfí túnra wá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà ìjà túnra wá sí Ramadan ó gbé àwọn ìdíwọ́ kan ó gbé lérí àwọn ìwà kan tá a máa ń wù torí kí àwọn ìwà yẹn lè jákù lára wa kí Ramadan tó lọ àbí kí Ramadan tó tán tó wá jẹ́ pé lẹ́yìn Ramadan ní náwó rí àwọn ìwà yẹn gbogbo àwọn nǹkan tí Ramadan ní ká má ṣe mọ́ ipe àyè gbàwẹ̀ kọ́ máa ṣe nǹkan báyìí nígbà tí ọ̀sán àwẹ̀ tẹ́lẹ̀ náà kò yẹ ká máa ṣe kíni kò yẹ ká máa ṣe àmọ́ wọ́n fẹ́ tírẹ̀nì wa nínú àwẹ̀ bóyá tá a bá fi 30 ọjọ́ oyè tá a fi sáko níbi ẹ̀sẹ̀ yẹn bóyá alimọ́dé bẹ̀ mọ́
wọ́n fẹ́ tírẹ̀nì wa lérí nínú 30 ọjọ́ àwọn ìwà tí ó da tó nira fún wa láti máa wò wọ́n fẹ́ tírẹ̀nì wa lérí ẹ̀ bóyá tá a bá wò wà yẹn láàrin 30 ọjọ́ ó lè wá padà mọ́ wa la tá à ní rí iṣẹ́ kínní tá à ní rí jábọ́lẹ̀ mọ́. ká má máa wò ó pé nínú àwẹ̀ wọn ní ká má ṣe o àwẹ̀ ti tán báyọ̀, nínú àwẹ̀ wọn ní ká má sọ o àwẹ̀ ti tán báyọ̀. irọ́ àṣìgbọ́ nìyẹn. wọ́n ní nínú àwẹ̀ ni wọ́n ní ká máa ṣe sàárà ká máa ránjẹ sílé àwẹ̀ ti tán. nínú àwẹ̀ wọn ní ká máa tọrẹ àwẹ̀ sì ti tán. irọ́ àwẹ̀ fẹ́ kọ́ wa bó ṣe yẹ ká máa lu ayé wa kọ́dà bí ọba sáwẹ̀. àgbọ́yé yẹn mùsùlùmí gbọ́dọ̀ gbọ́yé, tó bá ti gbọ́yé tí Ramadan bá tán iṣẹ́ ìwà rẹ̀ ó tún dáa ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. iṣẹ́ ẹbú tí ń ṣe yẹn kò ní sí nínú ẹ̀sìn ẹ̀ mọ́ nínú ìwà rẹ̀ mọ́ torí pé wọ́n ti tírẹ́nì rẹ̀ nínú Ramadan ó sì ti gba tírẹ́nì. ṣáàrù Ramadan ṣáàrù tẹ̀gìyìrì àwọn afa kan náà àwọn afa sunna wọn ní oṣù Ramadan oṣù yípadà ni ìpè bò láti yípadà sí dáadáa. ọlọ́run bá ní ká má súnmọ́ ìyàwó wa lọ́sàn-án Ramadan. ìkíni ọlọ́run wa láàfẹ́ kọ́ wa al-iffa òun náà ni ìrọ́jú. ọlọ́run bá ní uhilla lakum laylata siyami ar-rafathu ila nisaikum. ọlọ́run ni mo ṣe lẹ́tọ̀ fún yín kẹ́ ẹ máa súnmọ́ àwọn ìyàwó yín láti láṣepọ̀ pẹ̀lú wọn tó bá ti ń di òru alẹ́ Ramadan lẹ́yìn ìgbà tẹ́ bá sínú tán. hunna libasun lakum wa antum libasun lahun. ní aṣọ ìbora lẹ jẹ́ fúnra yín, ẹ̀yin jásọ fún àwọn náà jásọ fún yín, ẹ máa bora yín ní àṣírí. aṣọ ni ìwọ máa fi bora kóun náà máa fi wọ́n náà bora. ìtumọ̀ ni pé ẹ máa súnmọ́ra yín torí pé ẹ̀tọ́ ni àmọ́ ẹ gbọ́dọ̀ ṣe lọ́sàn laylata siyami lóòrù ni kẹ́ lásìpọ̀ lọ́sàn ẹ gbọ́dọ̀ lásìpọ̀ tẹ́lẹ̀ kó tó di pé àyà yìí dé wọ́n yẹ lásìpọ̀ lọ́sàn wọ́n yẹ lásìpọ̀ lóòrù kọ́lọ́hún tó wá ṣe kínní kó tó wá dẹ̀ ẹ́ fáwọn àlùmọ̀ ìbọ̀dà mọ̀yọ̀ǹda yín lóru àmọ́ lọ́sàn yẹn mọ̀ lásìpọ̀. wọ́n nítorí pé wọ́n fẹ́ tírèènì wa lérí pé bó láṣẹ ní ìrọ́jú bóyá ọlọ́run dá wa lẹ́ni tí ó nífẹ̀ẹ́ obìnrin púpọ̀ bọ̀dé tó bá gbààwẹ̀ tó jẹ́ pé ọ̀sán 30 ọjọ́ gbogbo ọ̀sán nínú 30 ọjọ́ ó súnmọ́ obìnrin ó súnmọ́ kí wọ́n kọ̀rẹ́ ti àrùn tó wà lára rẹ̀ ó súnmọ́ kọ́lọ́wọ́n fi kọ̀rẹ́ ti àrùn tó wà lára rẹ̀. ẹlòmíì tí ìyàwó rẹ̀ bá ń ṣe nǹkan oṣù lásán jọ́ 3 jọ́ 4 yóò máa bínú yóò máa lọ yóò máa sọ ní ìgbà ẹ̀ tí kírun náà ìrun kí sì ń béèrè ọ̀tọ̀ ní tí ṣe kí ni ọ̀tọ̀ ní tó fẹ́ béèrè tó fẹ́ mọ̀. àmọ́ tó bá ti gbààwẹ̀ tó pé ó di 30 ọjọ́ àbí mọ́kàndínlọ́gbọ̀n kò láǹfààní ẹ̀ yóò lè ṣe sùúrù fún ìyàwó ẹ̀. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe sìnà kọ́lọ̀ mọ́tò sọ ní kọ̀ọ̀kan wá ń bẹ̀ látara pé oṣù kan yẹn wọ́n ṣe sùúrù ọlọ́run bá aláàlẹ́ padà yọ àrùn sìnà yẹn kúrò nínú ọkàn wọn. tí wọn náà mọ bẹ lọ́wọ́ bá pé ọlọ́run bá wọ́n tó mójútó mi tí n fi ṣe sìnà dòwó Ramadan àtọ̀sán àtòru rẹ̀ mo bẹ̀ ọ́ pẹ̀lú agbára rẹ̀ mọ́jì ń dàwọ̀ mọ́ o torí pé ó ti lọ àwọn àsìkò kan tí ò súnmọ́ obìnrin kankan ò ṣe kínní ní kankan ò ṣe. nínú àwọn akhlaqul fadila alikaram nínú àwọn ìwà tí wọ́n fẹ́ kí a tún ṣàtúnṣe rẹ̀ àwa tí a bá ní opposite rẹ̀ la òun náà ni alikaram àwọn ìwà tí wọ́n fẹ́ ká ní nínú Ramadan òun náà ni ọrẹ alijud ká máa tọrẹ. gbogbo ẹni tó bá yáwọ́ yọ hàwọ́ gbogbo ẹni tó bá háwọ́ yọ padà yáwọ́. gbogbo èèyàn tí ń bá máa ń tọrẹ ọlọ́run ọba Allah ó ti ní àwọn oore tọ́lọ́run fẹ́ fún láyé ń bí àti lọ́run. ọlọ́run ni wa an tasaddaqu khairun lakum in kuntum ta'lamun. ọlọ́run tẹ́ bá lè máa ṣe sàrà ni kápẹ́ bá mọ oore tọ́wọ́ ń bẹ̀ ni ẹ̀ bá pọ̀ lẹ́ni tí wọ́n máa ṣe sàrà. àfa Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhu ó ní rasulu sallallahu alaihi wasallam òjísàlá muhammad sallallahu alaihi wasallam ó ní kana ajiwada nas ó ní wa kana ajiwada ma yakunu fi Ramadan ó ní ànábì ní máa ń tọrẹ jù ní gbogbo àwọn sábẹ́ wọn là ànábì ní number 1 tí máa ń tọrẹ jù àmọ́ tó bá tún wá di inú Ramadan
nítorí máa wá tọrẹ nínú Ramadan ju ordinary day lọ. àwọn sàábé náà àwọn náà máa kọ́ sí ànábì lérí ẹ̀. tá a bá fẹ́ tọrẹ nínú Ramadan tá a lákọ̀ tọrẹ fún jàmá àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa. sàárà nulẹ̀ onílàádájú sàárà àtàlọ́. sàárà tó ṣe fún ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ gbogbo oúnjẹ tó rà sílé yẹn nǹkan sàárì nǹkan sínú sàárà ni onílàádájú ìfitọ́rù sọ́yìn mọ́ṣáláṣí lọ. a máa ń gbọ́ àwọn àìgbọ́ yé ẹlẹ́mí ọgbọ́ yé kò ní rí lò ẹlẹ́mí gbọ́ yé àmọ́ kò rọrùn fún kọ́lá yóò mọ̀tò fún ìyàwó ẹ̀ pé mo mọ̀ pé kí n fún ẹ òun ló ní ládájú àmọ́ ustaz ní bọ́dà kan pé ó ní challenge kan challenge ti ìyàwó rẹ̀ yẹ ò ní mójútó ustaz ní hálùkọ ní abẹ́dáwọ́ fẹ́ nìkan pé wọ́n ló sick ìyàwó rẹ̀ sì ń béèrè oògùn hepatitis lọ́wọ́ rẹ̀ pé kíní òun dà wọ́n láàmú ọ̀rọ̀ owó kólẹ̀ gbogbo sàárà tábà ṣe ní Ramadan kárí pé àwọn ìyàwó wa àwọn aráalé wa àwọn òbí wa kárí pé a fún wọn ní enough kó tó kàn ta eléyìí ni pé èèyàn ṣe dáadáa nínú Ramadan yìí ẹ̀yọ́ máa yá mi wọ́n ní gbogbo àwa tí a bá láǹfààní láti yọ zakati owó wa sọ̀rọ̀ pé tàbá yọ ọyẹ kọ́ lọ́wọ́ bọ̀ wí torí pé ìwọ ní owó yẹn ńlẹ̀ ọdún kan yípo bá sí nǹkan kan ò débẹ̀ àbó òfin ń ṣòwò gbogbo àwa tí a bá lè yọ ti gold ká yọ ti silver ẹni wọ́n sì ní gold ńlẹ̀ àbí silver náà tó jẹ́ àwọn nǹkan tó tọ́jú sílé tó bá ti wò ó tó bá ti sì déédéé ètí sàkáwọ̀ òun náà yọ zakati ẹ̀ abẹ́lẹ́ òun nínú àánú rẹ̀ kọ́ lọ́mọ́sà fẹ́ ní kọ̀ọ̀kan wá sínú àwọn tí ó ṣe sàárà sàárà dáa púpọ̀ especially nínú Ramadan ọlọ́mọ bàálà kọ́mọ́sà wọlé àánú gbogbo àwọn olówó wa kọ́lọ́mọ́sà jí kọ́rọ̀ wọn lọ́rùn láti ṣe mọ́ wàá pé èló ló ń gbà lóṣù sórí nínú kékeré yẹn náà ìwọ náà ṣe sàárà ń bẹ nígbà míì ò lè fún yàn nílé làbídùn ẹyọ kan tó sì gbà ládàá ẹni tó fún yàn ní 1 million torí pé gbogbo tó wà lọ́wọ́ tiẹ̀ náà kò tó nǹkan ọ̀rọ̀jú mú ni bẹ́ẹ̀ ni ẹ ṣe rọ́jú mú 1 million ìwọ náà rọ́jú mú 1000 ẹlòmíì kan mú 10 million àwọn pàpà ahun ni torí nǹkan ń bẹ lọ́wọ́ ẹ̀ bọ́lọ̀ wọn bá aláàbá ṣe ní kí owó wà lọ́wọ́ tiẹ̀ náà sí bẹ́ẹ̀ náà ni kò ṣe sàrà sí tọ́lọ̀ bá ṣe ní kọ́mọ níwọ̀nba ìwọ náà ṣe níwọ̀nba. wa min fadaili wa fawaidi sawmi Ramadan nínú àwọn àǹfààní tó wà nínú oṣù Ramadan òun náà ni tathiru nafsi min al-akhlaq sayyi'ah àwẹ̀ ọmọ afọ ẹ̀mí wa máa kú níbi àwọn àwà burúkú àwọn àwà èrí anábì ní àṣùyàmú anábì ní ẹ̀rí àwẹ̀ junnatun anábì ní ìdíwọ́ lọ́jẹ́ o wìkọ́ọ̀yà nǹkan tí kò ní jẹ́ ká burú ṣe wá ìlàwẹ̀ wìkọ́ọ̀yà ní nǹkan tá a fi ṣe kíni tí a fi díra wa tá burú tí mo fi ní ṣe wá anábì ní àwẹ̀ yóò máa di aburú lọ́wọ́ fún yín yóò sì máa mú yín kù nínú àwọn àwà burúkú fala yarfuth anábì ní kọ̀ọ̀kan yín tẹ́ ẹ bá wá ń gbà ẹ̀ táwọn pé ẹ fẹ́ gbà ẹ̀ fẹ́ ká burú ṣe yín fala yarfuth ẹ má sọ̀rọ̀ ọkùnrin àtobìnrin nínú àwẹ̀ o sọmọ pé wọ́n ti gbégi lé gbogbo àwọn à ń gbọ́ Pasuma àti K1 sọmọ pé wọ́n ti fagilé báwọn ìpè ọ̀gbọ́dọ̀ máa gbọ́ àwọn olórin onfuji àwọn ní hip hop fala yarfuth aníbílẹ̀ nìkan kan yóò gbọ́dọ̀ sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú sex fala yarfuth ẹ wo hajj náà fala rafatha wala fusuqa wala jidala fil hajj aláwọ̀ bá ní ẹ má sọ̀rọ̀ sex ní hajj Allahu akbar ẹ má sọ̀rọ̀ ọkùnrin àti obìnrin ní hajj aláwọ̀ ní ẹ má sọ̀rọ̀ nígbà tó dáwẹ̀ náà aníbílẹ̀ fala yarfuth ẹ má máa sọ̀rọ̀ ọkùnrin àti obìnrin tí wọ́n máa mú ara yín gbé táyọ̀ gbọ́ púpọ̀ tó jẹ́ pé ara wọn ò ní balẹ̀ mọ́ torí pé ẹni bá ti ń sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú obìnrin àtọkùnrin nínú àwẹ̀ oye ṣètọ́nù kò ní jẹ́ kó ní focus mọ́ lérí ìbádà ti ṣe nínú tí máa ń distraction láyé oye ọ̀rọ̀ ọkùnrin àti obìnrin jẹ́ kan bẹ́ẹ̀ tí èjẹ́ kéyìn ní focus lérí ìbádà ẹ mọ̀ gbogbo àwọn tó ń yàlẹ̀ yẹn wọ́n eré nù kí Allahu akbar báyìí ó bẹ̀rẹ̀ wọn tí wọ́n ń chaati lóru yẹn wọ́n eré kìí àmúlẹ̀ lè sẹ̀ yìí máa ń dìyàn lọ́wọ́ ni èyí tó lè ràn ọ́ lọ́wọ́ lérí ìbádà òun náà ni halal anábì ní kẹ́nìkan kan máa ń sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú
ọkùnrin àti obìnrin tí bá ń gbààwẹ̀ nígbà wọn ní kọ́ ọmọ sọ̀rọ̀ sẹ́ẹ̀sì lásán lọ́wọ́ àṣẹ̀sìnà àbí lónìí àti gbààwẹ̀ tán lóru o lè ṣẹ̀sìnà lóru Ànábì ní ẹ má ṣe o torí pé yín máa ń dìyàn lọ́wọ́ ìbáàdà ni gbogbo ẹni tó bá fẹ́ ní tranquility nínú ọkàn kò gbọ́dọ̀ ní ìfẹ́ haramu nínú ọkàn ẹ̀ ọkùnrin ni o obìnrin ni o tó bá ti ní ìfẹ́ haramu nínú ọkàn rẹ̀ ò ní balance o ò lè rí Ọlọ́run bá láàsìn o ò lè rírun kí bó ṣe yẹ kó kí ìròrí rẹ̀ ò lè ṣe kí ni kò lè settle lójoojúmọ́ ọmọ wa disturbed nàdá mi fi ní bẹ́ẹ̀ ṣe ń lọ nínú ìbádàn yẹn ẹ má sọ̀rọ̀ kọ̀rọ̀ tí ọmọ ṣe kí ni tí ọmọ dá yín padà o wala yajhal ẹ̀ ṣe gbọ́dọ̀ mọ́ wá àwọn juhal ìwà àwọn aláìmọ̀kan ìwà wo ni àwọn aláìmọ̀kan bí ká máa ṣẹ̀fẹ̀ àbí ká máa wo tiktok káka máa rẹ́rìn ẹ dákun ṣe àsìkò yìí àsìkò ẹ̀rín lélẹ́yìn ìwọ́n tó ọmọdé tó fẹ́ kú àlìsítèzá ká máa bá wọn yàn sí yẹ̀yẹ́ wala yajhal ni ẹ o àwọn aláìmọ̀kan náà máa ń fi yàn sí yẹ̀yẹ́ ìwọ́n tó ọmọdé ọ̀sẹ̀lẹ̀ sí wọ tí wọ́n fẹ́ nìkan sí yẹ̀yẹ́ nínú ẹgbàá wa kan wala yaskhab Ànábì ní ẹ gbọ́dọ̀ máa pariwo kákan máa pariwo yé kílẹ̀ sẹ́bẹ̀ yẹ wọ́n ní umu kàfílà pẹ̀lú mùsẹ́nẹ́mù àni wọ́n ní wọ́n sọ̀rọ̀ nínú Ramadan ọlọ́ni Ànábì ní wala yaskhab wala yarfa sawta ẹ gbọ́dọ̀ máa pariwo àtọ̀sán àtàlẹ́ wọ́n ní wọ́n máa pariwo ń ta bóde sọ máa pariwo lọ́kọ̀ lé nínú ilé Ànábì sallam ó ní wọ́n ní múrù kọ̀ tálá ibi à ń lọ gangan nìyẹn Ànábì ní tọ́ wá ṣe wàhálẹ́ nìkan tọ́ wá tọ́ níjà pé òun fẹ́ kọ́ tálà rẹ̀ òun fẹ́ bọ̀jà ìgbé mo ti ń wá ọ oyé àwọn ṣàtàmà àbóbú ọ ní èébú tí dùn yàn fàlìyẹ́kọ̀l Ànábì ní ìwọ má jà o kó o sì má bu ọ̀rọ̀ ní kí wọ́n sọ inni sa'im kan sọ pé mò ń gbààwẹ̀ ó ní ìwọ mo wá bá ìbọn sọpọ̀ lágbára màá lu ẹ Ànábì ní má sọ pé má sọ kankan lẹ́yìn kò ní èmi ń gbààwẹ̀ ìtumọ̀ ní pé aláwẹ̀ kò kì í ṣe kí ni kò kì í jà ẹni tó bú ọ tán ọ̀sádàkẹ́ òun wòran àdìsí yìí ni wọ́n fẹ́ tẹ̀lé ọwọ́ àrò pé ò ní èsì tó fẹ́ ṣe kí ni tó fẹ́ fọ ni ọwọ́ aṣọ gbogbo ọ̀rọ̀ yẹn tán ọwọ́ ní inni sa'im èmi ń gbààwẹ̀ ládàá tó gbà tó bá ṣe tá àdẹ́bí ìdọ̀sẹ̀ yẹ ó lè jẹ́ pé tọ́lọ́run fi yọkùn náà kúrò lọ́rùn rẹ̀ tó bá sínú tán yẹn àwọn nǹkan tá ànábì ní máa ń dí àwẹ̀ kù lélẹ̀ ká má ṣe ìtumọ̀ ẹni pé náà bí ò sáwẹ̀ náà tẹ́lẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ máa jà mùsùlùmí ò gbọ́dọ̀ máa búyàn gbogbo àwọn nǹkan tí wọ́n ní ká fi lẹ̀ nínú Ramadan yẹn wọ́n fẹ́ ká fi tírẹ́nì ara wa tí wọ́n ròyìn ẹlòmíì wá ní sísá yẹn mo ṣe dáa tó àmọ́ tó bá bú ọ yóò ní wọ́n ti mọ̀ ọ́hún wọn ò jẹ́ tọ́hún ọ̀rọ̀ yẹn ọ̀kan tó bá sọ sí báyìí dákun wọ́n máa gbọ́kùn sóní nítorí òfin sayọ̀yọ̀ yẹn kò kí sí ìròyìn tó dáa fún olùgbàgbọ́ òdodo nítorí wọ́n ní ká mọ̀ ṣe ní Ramadan yẹn wọn ò fẹ́ ká ṣe nínú àwọn ọjọ́ mi náà yàtọ̀ sí Ramadan. zori gbogbo ẹni tí ó bá lè fi ìjẹ́rìí irọ́ kéèyàn ní ó sojú òun kò dé sojú ẹ àbí lọ́ọ̀yà tí wọ́n bá yàn lọ sí kóòtù nínú Ramadan tó ní òun ló nílẹ̀ yẹn àwọn padà wá pé lọ́ọ̀yà pé sí lóòótọ́ ni ó lóun lòun nílé òun dé sọpọ́tì ẹ̀ tóun lé nìkan jẹ́ tó irú lọ́ọ̀yà yẹn sìn ó ti àwọn ẹ̀rẹ́ ti ṣe kíni ó ti ní àwọn ayẹ ìtumọ̀ ni pé ọmọ pààrọ̀ ní Ramadan wọ̀lá amọ̀lẹ́bí kò tún wá máa ṣiṣẹ́ lérí irọ́ yẹn wọ̀lì jáhàlá àbíkọ́ ọmọ wà láì màkàtà kàṣíwájú falaysa lillahi hajatun min an yada'a ta'ama wa sharaba Ànábì ní gbogbo ẹni tí ó bá ṣaláì fi ìrọ́lẹ̀ àti gbogbo àwọn nǹkan tá a kà síwájú yẹn Ànábì ní Ọlọ́run ọba ò ní bùkátà sáwẹ̀ tí ń gbà ìtumọ̀ ni pé àyè jẹun rẹ̀ àyè mú rẹ̀ ò nítumọ̀ ìta ń gbọ́ yí lábẹ́ àdìsí yìí ni pé kì í ṣe pé ìmọ̀ jẹun látàárọ̀ ìmọ̀ tí ìmọ̀ mi látàárọ̀ ilẹ̀ ti fẹ́ sú nìkan ni wọ́n ń pè ní àwẹ̀ àgbàwẹ̀ kúrò níbi gbogbo ìwà kíwà alimusak anil akhlaqi asayyi'a kóra dúró níbi gbogbo àwọn ìwàkiwà bá a ṣe kóra dúró níbi oúnjẹ àti
mímu eléyìí ni tó mọ̀ pé à ń gbà àwẹ̀ lóòótọ́ torí àwẹ̀ àìjẹun àìmú yẹn oye ọfẹ́ bí ìbẹ̀rù ọlọ́run sí wa lọ́kàn la'allakum tattaqun tí ẹ̀mí ọba ti wá bẹ̀rù ọlọ́run ọba ní sì ń gbà àwẹ̀ a jẹ́ pé ebi tó fi panu yẹ ọkàn fi panu lásán kò ní tuma àdébìlẹ̀ lómi nínú àwẹ̀ rẹ̀ tí ń gbà kò sí ládàá kan tí ó gbà tó ju pé ọkàn fi pa rẹ̀ lọ ládàá kó fi pa rẹ̀ ní ọgbà ipò ọkàn fi pa rẹ̀ ọ̀tán kò sẹ́sàn. níparí òun náà ni pé wọ́n mi fọwọ́ ìdí sọ́mi Ramadan wọ́n nínú àwọn àǹfààní oṣù Ramadan yìí fursatu lid-du'a wọ́n ní opportunity ní láti pe ọlọ́run láti bẹ ọlọ́run láti béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run wad-du'a'u mujab àdúrà sì máa ń gbà nínú àwẹ̀ Ànábì ní lis-sa'imi 'inda fitrihi da'watun la turad Ànábì ní ó ti wà fún ẹni tí ń gbààwẹ̀ istijaba ní gbogbo ìgbà tó bá fẹ́ sínú lálálẹ́ wọ́n ti fún l'opportunity béèrè ká fún ọ béèrè ká ṣe kíní ká fún ọ dáwà ni pé àdúrà téèyàn ó ṣe tí wọn ò sì ní sọ pé wọn ò fún yàn ní téèyàn béèrè tọ́lọ́mù bá ti di pé orí mẹ́mẹ́ fún inda fitiri yìí òun náà nígbà tí ó sinú tán gbàrà kì í ṣe inda sọ́ọ̀mì yìí inda fitiri yìí ọjà lálọ́nu mi báyìí ọjà tó mú gẹ̀ẹ́ kan báyìí ọ wà dó ó pọ́s ọ wà tẹ́wọ́ àlìjánnà ni ọkọ béèrè o wọ́n ṣe mistake o ilé ọkọ béèrè jẹ́ mọ́ ilé gbére nìyẹn tọ́ba ti dákẹ́ níbí sí ọbọ̀ sínú barisaku láti barisaku báyìí ilé gbére lọ́kàn àlìjánnà ni ọkọ béèrè o kọ́ wá béèrè kọ́lọ̀ ń fọ lẹ́mìí gógó kọ́ wá béèrè kọ́lọ̀ ń fọ lálàáfíà kọ́lọ̀ ń sàlékún ìmánì ẹ̀ kọ́ ọ̀rọ̀ wọn fẹ́ sìn kọ́lọ̀ ń yí ọ padà sí dáadáa kọ́ wá ṣàdúrà fún gbogbo àwọn tó yẹ kó ṣàdúrà fún wọ́n gbàgbé orílẹ̀-èdè rẹ̀ náà gbogbo tó jẹ́ ìṣòro téèyàn máa ń ní nínú ayé àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ wọ́n máa ń retí Ramadan ìṣòro eléyìí ò ti lọ Ramadan bọ̀ Ramadan fẹ́ dé torí wọ́n fọkàn balẹ̀ yìí pé níta nàbì sọ yẹn bẹ́ẹ̀ ló máa rí sallallahu alayhi wa sallam ìjú ń dọ̀ ọ́ láàmú láti jẹ́ yìí kò yọ kó mbẹ́ wọ́n sọ pírẹ́sàn èmi tún bẹ̀rẹ̀ à ń sọ fọlọ́hún tó bá ti sínú ọ̀hún wọ́kọ ọ̀rọ̀kọ ọ̀hún wáyà ọ̀ráyà ọ̀hún wọ́mọ ọ̀rọ̀mọ ọ̀hún wáṣẹ́ òríṣẹ́ iṣẹ́ rẹ̀ ń dàrú ìwọ àtọkọ rẹ̀ àti ìyàwó rẹ̀ ẹ gbádùn ara yín ẹ dàbí eku àti kíni nínú ilé àtolóńgbò gbogbogbò ọmọ jágbe mọ́ra wọn ni ọmọ jágbe mọ́ra wọn ọmọ sọ́ra wọn òtítọ́ bẹ̀rẹ̀ àwọn náà ni èmi náà ti sọ tẹ́lẹ̀ tẹ́ bá ti sínú tán ní kẹ́ ẹ̀yẹnjú ọ̀rọ̀ ara yín lọ́dọ̀ lọ ipe ó tó gé ẹ̀wọ̀ lọ wọ́n tàbí Ramadan ẹlẹ́yìn sópin wàhálà tá à ń kóra wá sí. àdúrà máa ń gbà ọ́ nínú àwọn oṣù tí àwọn sálàfù sọ́ọ̀lì máa ń retí pé tó bá ti dé àwọn ó kó ọ̀rọ̀ àwọn síwájú Ọlọ́run ó náà ní Ramadan àwọn ààyè tá àti máa ń ṣàdúrà ó náà nígbà tá a bá sínú tán ó jẹ́ támùrù báyìí àbó mú ọ̀sán báyìí kó tẹ́wọ́ kó ṣàdúrà àwọn afá kan àwọn sì ní tí sinú bá kù díẹ̀ tí òun retí kóòrùn ọwọ́ ọ̀yá kù sẹ́jú márùn-ún kó máa ṣàdúrà àmọ́ èyí tí ó fẹsẹ̀ múlẹ̀ jù ó náà ni pé èyí lè wà ń bè kan tí ó láǹfààní láti jòkó àdúrà tó bá ti sínú tán tó bírèkì bá inda fitri kọ́ dẹ̀ tọrọ tó bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́ alámìládùn àtẹ̀yìn bá ṣe Ọlọ́run ò ní dá padà Ọlọ́run ọgbà òrùlé Lailatul Qadr opportunity ni Ànábì ní Ọlọ́run bá sọ pé Allah ní fiha yufraqu kullu amrin hakim nínú òru yẹn fiha fil layla láàyànjú gbogbo ìtọ́ máa ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan lọ́dún kádàrá rẹ̀ ọdún kan òrùlé Lailatul Qadr Ọlọ́run ọba aláwọ̀ stamp ẹ̀ tọ́ba jẹ́ ni tí ń ṣàdúrà lóru Lailatul Qadr jàmáà kí ló máa ṣẹlẹ̀ Ọlọ́run máa gbàdúrà ẹ̀ torí àdúrà máa ń gbà mẹ́ kọ́lọ́run ọba aláà kọ́mọ́sá ìsànú wa ọ̀kan nínú àwọn sálábù sọ́ọ̀lì ó ní layalil ashri awqatul ijaba layalil ashri awqatul ijaba nínú àwọn sálábù nínú àwọn ẹni rẹ̀ ó ní ẹ̀rí àwọn òru mẹ́wàá gbẹ̀yìn Ramadan yẹn Ọlọ́run máa ń gbàdúrà mẹ́ fabadir raqibatan talhaqi thawaba ó ní yá tètè gbìyànjú kọ́ nàró oṣù nẹ́fìlà kọ́ nàró òjòkó kọ́ sàdúà tó bá fẹ́rí kalẹ̀ kọ́ sàdúà ó ní ó rí ẹ̀san tó pọ̀ ó sì rí gbígbàdúà tó pọ̀. inna as-sa'ima idha laqiya rabbahu
wọ́n nínú àwọn oríire tó wà fẹ́ni tí máa ń gbààwẹ̀ Ramadan nínú àwọn àǹfààní òun náà ni pé Ọlọ́run ọba aláwọ̀ dùn ún tó bá fẹ́ jáde láyé ìjẹ́ tó bá fẹ́ pàdé Ọlọ́run ọba ìdùnnú lọ́ba kò láyé ó pàdé Ọlọ́run pẹ̀lú ìdùnnú. àbá Abu Hurairah ní Ànábì ní lè sọ ìmì farahatan gbogbo ẹni tí máa ń gbààwẹ̀ Ọlọ́run dùn ún lẹ́ẹ̀mejì inú rẹ̀ máa dùn lẹ́ẹ̀mejì farihatun hina yuftiru ìdùnnú nígbà tí wọ́n bá ń sínú lọ́wọ́ kò sẹ́ni tí inú rẹ̀ dùn torí ibi tí ń pa ábọ̀ látàárọ̀ inú rẹ̀ máa dùn bóyá àsìkò sóní tító àti ń sínú báyìí wọ́n ní inú rẹ̀ máa dùn pé àtúnbàtì níjà Ọlọ́run tó ní ká tún gbàtì níjà wàfárà tún hínà yẹlẹkọ̀rọ̀ báwò lẹ́yìn náà inú rẹ̀ máa dùn tó bá fẹ́ pàdé Ọlọ́run ọba rẹ̀ wala khalufu fami sa'imi Ànábì ní ẹ̀rí òórùn ẹnu ẹni tí ń gbààwẹ̀ àtọ̀yábù indallahi min rihil miski ó dùn lọ́dọ̀ Ọlọ́run ọba ju òórùn àlìmísìkì lọ. àwọn míì wá sí àdìsí yẹn gbọ́ àwọn ní ìbọ̀ tó bá di ọwọ́ ọ̀rọ̀ lẹ́tí aláwẹ̀ tí tó bá yán àbí ń sọ̀rọ̀ ńgbà míì àwọn òórùn yẹn máa ń dàgbà tí ó fẹ́ kórìíra díẹ̀ èèyàn fẹ́ kórìíra díẹ̀ wọ́n ní kìí ṣe òórùn ẹnu aláwẹ̀ nígbà tó fẹ́ sinú ni wọ́n sọ òórùn ẹnu aláwẹ̀ níjọ́ àlìkìyàmà indallah ni wọ́n sọ wala khalufu fami sa'imi àtọ̀yábù indallah níjọ́ àlìkìyàmà gbogbo àwọn aláwẹ̀ tó máa ń sọ̀rọ̀ báyìí ẹ̀ máa fẹ́ súnmọ́ wọn níjọ́ àlìkìyàmà torí àwọn òórùn tó dùn tí wọ́n máa jáde ní ẹnu wọn. wọ́n ní àwẹ̀ tó bá níjọ́ àlìkìyàmà tí wọ́n bá dájọ́ tí wọ́n ní iṣẹ́ rẹ̀ máa kù díẹ̀ tó fi wà àlìjánà iná lọ́mọ fẹ́ wọ̀ báyìí àbí àlìjánà rẹ̀ wálẹ̀ ọ̀wá wò pé kọ́nsẹ̀ fún ọ̀nà àlìjánà tó ga wọ́n nínú àwọn tí ó sì pẹ̀rẹ̀ àwẹ̀ jẹ́ kan mẹ́ Ànábì ní asuyamu wal Qur'an Ànábì ní ẹ̀rí àwẹ̀ àti al-Qur'an yashfa'ani lil abdi wọ́n sì pẹ̀ rújú al-qiyamah pé Ọlọ́run ọba o yaqulu siyam wọ́n ní àwẹ̀ ọmọ sọ pé Rabbi ìwọ Ọlọ́run ọba mi inni mana'tu ta'ama èmi ní ìjẹ́kọ́ jẹ lọ́sàn-án o wa shahawati bin nahari ìdẹ́kọ́ súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn-án o fashaffi'ni fihi mọ́sà yọ̀ǹda rẹ̀ fún mi kó ṣìpẹ̀ rẹ̀ fún mi kó jẹ́ kí n ṣìpẹ̀ rẹ̀ Ọlọ́run sì gbàpẹ̀ náà àwẹ̀ náà ro yóò ṣìpẹ̀ yàn èyí tó fi wọ náà yẹn ní wọ náà mọ́ àbí tó yẹn fi wà jẹ́nà tó kéré èyí fi wà jẹ́nà tó ga àlìjẹ́nà mathwa sa'imin wọ́n ní ẹ̀rí àlìjẹ́nà òun náà ní ibùsùnmi fún gbogbo àwọn tí wọ́n ń gbààwẹ̀ wọ́n ní Ànábì ní inna fil jannati baba inna fil jannati baba Ànábì ní àwọn lẹ̀kùn kan bẹ nínú àlìjẹ́nà yuqalu lahu Rayyan Rayyan ni wọ́n ń pè lẹ̀kùn náà lẹ̀kùn kan bẹ nínú àlìjẹ́nà Rayyan lórúkọ ẹ̀ Rayyan lórúkọ lẹ̀kùn yẹn yadkhulu minhu sa'imun yawmal qiyamah tó bá dé al-qiyamah àwọn aláwẹ̀ nìkan ni wọ́n gbàbẹ̀ wọnú àlìjẹ́nà la yadkhulu minhu ahadun ghayruhum ẹnì kankan ò sì ní gba ibẹ̀ wọnú àlìjẹ́nà nínú àwọn tó yàtọ̀ sí wọn táwọn ìgbàwẹ̀ àwọn aláwẹ̀ nìkan ni wọ́n gbàbẹ̀ wọlé yuqalu ayna sa'imun wọ́n dìde sọ níbi adóṣì ni pé àwọn aláwẹ̀ dà ayna sa'imun àwọn aláwẹ̀ dà fayakumun wọ́n ní wọ́n bá dìde àwọn aláwẹ̀ ó dìde la yadkhulu minhu ahadun ghayruhum ẹnìkan kan ò ní bá wọn dìde ẹnìkan ò sì ní bá wọn wọ bí tí wọ́n fẹ́ wọ̀ yẹn wa idha dakhalu tí wọ́n bá ti wọ inú àlìjẹ́nà tán níbi ojú ọ̀nà yẹn falam yadkhulu minhu ughliqa wọ́n tilẹ̀kùn náà falam yadkhulu minhu ahadun kẹ́lẹ́ omi ọmọ bá wọ bẹ̀ nínú àwọn tí ì sàláwẹ̀ ká gba àwẹ̀ as-siyamul hakiki ká gba àwẹ̀ gbogbo òru wa oyé ká fi sin Ọlọ́run ká sì sùn gbogbo ọ̀sán wa ká fi ṣiṣẹ́ ìbádà ká sì fi ṣiṣẹ́ ọwọ́ tá a fi ń rówó tá a fi ń jẹun torí pé ẹni tí ó jẹ sààrì tí ó jẹ sínú ó bùkátà kí ó rí owó ó sì lè rówó àfi tó bá ń ṣe iṣẹ́ nígbà tí láníyàn yìí pé owó yẹn tó bá rí ó fi ra nǹkan sínú ó fi ra nǹkan jẹ sààrì ìbádà ló fi ṣe tó bá ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́ gan wọ́n mọ̀ kà sí pò ń ṣe ìbádà ni torí àníyàn tó dà yẹn torí àníyàn yẹn òun tún bòtù lábẹ́ mọ́tò wọ́n sì máa kọ ìgbà tó ń kí náfìlà òun wa kẹ̀kẹ́ náà fẹ́ burẹ́ lọ àfà bọ́ bá ti sùn dágún mẹ́sàn-án bá ti lù délẹ̀ o ẹlòmíì aago kan ní ó tó sítáàtì kẹ̀kẹ́ gbàtí ìdánwò rọ̀lẹ́ yọ máa sọ fún ajá yìí pé ẹ má lè jẹ́ tó wà nílé yẹn kí ni òun yìí sì ẹ jẹ́ ká ṣiṣẹ́ iṣẹ́ tá à ń ṣe kálíbà rówó tá a fi gbà wẹ̀ iṣẹ́ yẹn náà ìbádà lòun náà kọ́lọ́mọ bá a la kọ́mọ́sá lànà àdìsí kẹfẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́mọsá jí rọmọdánà náà kọ́lọ́mọsá jẹ́ rọrùn fún wa láti gbà
ọlọ́run ọba aláà kọ́mọ́ wá ṣe tí à ń gbà yìí ọlọ́run ọba aláà kọ́mọ́ ṣe ti ọdún ní kọ́lọ́mọ́ ṣe ní àgbàmọ́fẹ́ ní kọ̀ọ̀kan wa àtọkùnrin wa tóbìnrin wa iman àláfíà ara arísìkí kọ́lọ́mọ́ ṣàfẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́ ọba aláà kí wájú àgbà ọ̀pọ̀lọpọ̀ láyé subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh. وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى